mani jaa zaidun jaa zaidun wa kataba darsahu. Láti pé lẹ́yìn sìn tí wọ́n bá wọ́ fún wa ẹni tó ṣe ń bẹ̀rẹ̀ náhù ibi tó ti máa ní problem ó lè gba jaa zaidun wa kataba kò ní mọ nǹkan tó fẹ́ fún sìn ní darsahu yẹn. Tí bá ní ká tú lẹ́nu sìn jaa zaidun zaidu dé wa kataba ó sì kọ darsahu ẹ̀kọ́ rẹ̀. Zaidu ni kí ni òun ló ṣiṣẹ́ jaa ní fíìlì tó ṣe wáwù yẹn conjunction ni ó ti pé ó dé ó dẹ̀ tún he came and he wrote his lesson. Jaa zaidun wa kataba a rí pé ní sìn nígbà tí mo sọ pé kataba tí n bá tún wá sọ pé wa kataba zaidun ọyọ pé ó máa wá tó pé bóyá bí zaidu mi là ń sọ yẹn kò ní ìtumọ̀ mọ́ kò ní fọ́rọ̀ yẹn ní kò ní jẹ́ kọ́rọ̀ yẹn ní ìtumọ̀. Tí má ẹ wá já ṣe analysis ẹ̀ ń sìn ẹ jẹ́ n gbé kìíní síbẹ̀ ṣáà rí dáadáa ṣá. Now, ó ní já ṣe Daris àbí Daros darisahu Darisat darisu rọ yẹn gba Darisu kataba darisahu kataba darisahu. Ó yẹ ẹja jọ máa ṣe papọ̀ jáhà yẹn kí láà pé jáhà jáhà فعل ماض مبني على كني على الفتحة على الظاهرة gbọ́dọ̀ sọ fún wa pé wà fílẹ̀ ìrọ́bì ìrọ́bùn a pé alàlìfátìhì lè bá fẹ́ pé ẹ gbọ́dọ̀ pé a pé alàlìfátìhì ẹja lọ fátìhì alàlìfátìhì الظاهرة على الآخر no alá àkìrì ẹ má jẹ́ kí alif má yẹ kó tó ní kíni má yẹ kó tó ní على آخر àti parí alákọ̀ọ́kọ́ Marogo ó ní príncipù kan tó máa ń lò lọ́dọ̀ àwọn nínú àwò ó náà ní pé kí ni wà fílẹ̀ ìrọ́bì ìrọ́bùn níbi ìrọ́bù tó ń ṣe yẹn náà a tún rí ìrọ́bù ń bẹ̀ which is pé tó bá sọ pé fíìlù mọ́dín mọ̀bùníyàtún kí ló fún mọ̀bùníyàtún ní mọ̀bùníyàtún ẹ̀fẹ́ ni ẹ ti gbé wájú mọ̀ àbí tó tún wá sọ kí ni alàlìfátìhátì àzọ́hírì ó pe fatihati ó tún wá lọ sọ pé zọ́hírì kò fún méjèèjì ní sífà wa mọ̀sóf a sọ pé kí ni o kò tí ì tẹ̀ rọ̀ a jẹ́ pé níbi rọ́ọ̀bù tó ń ṣe yẹn náà o tún gbọ́dọ̀ sọ tó tún fẹ́ sọ náà tó yẹ báyẹn a ti ṣe jáà fíìlù mọ́ọ̀dìn mabniyun ala al-fatihati az-zahirati ala akhirih téèyàn bá ṣe ń bẹ̀rẹ̀ náhù kó lè bá a ṣúọ̀ fún yẹn pé mi gbégbági ẹ máa pe ìgbẹ̀yìn yẹn téèyàn bá ti ń pè gbẹ̀yìn kò ní wọ́n lè fi correct yẹn pé ń ṣe yẹn tí ò tí ì mọ nǹkan kan wọ́n ní fíìlù mọ́ọ̀d mabniyun ala al-fatihati az-zahira tó wà lọ tajwid az-zahira ala akhirih àní ò tí ì mọ tó ń ṣe ń tiẹ̀ tó eléyìí àwọn amú zaidun kí ni zaidu ó jẹ́ o. اسم مرفوع fa'ilun ẹjá lọ lọ ní fa'ilun ró ló ṣiṣẹ́ fa'ilun marfu'un àní sọ pé marfu'un bidumma àní marfu'un wa alamatu raf'ihi àwọn ìrọ́bù yẹn ti ní tẹ̀ pé tẹ́ bá kàn sọ pé marfu'un bidumma وعلامة رفعه marfu'un wa alamatu raf'ihi torí pé tá a bá padà tẹ̀síwájú àwọn àpẹẹrẹ tí wọ́n fi máa ń ṣe rọ́fù náà kì í ṣe yọkàn pé so táwọn ti dàrú mọ́ lọ́wọ́ ni wọ́n fún alámọ́tò rọ́fù ìwà alámọ́tò rọ́fù ìhí wọn náà ní kí ni o الضمة الظاهرة ẹ ṣeun الظاهرة على kí ni o على آخره kí ẹ náà ti kílẹ̀ sí wa. ẹ̀ka tó mẹ́ fún wa. òun náà ní kí ni o zaidu fa'ilun ẹni tó ṣiṣẹ́ marfu'un afuni ẹ̀wọ́ àyìnbá tí wọ́n fọ́nà pé ó ní àwọn terminology tó ní fíkì bá lò
yóò yàtọ̀ sí tóní lóga tóní lóga ó yàtọ̀ sí tóní àròdù so àwọn sọ pé mọ̀rọ̀ fún òun lọ́dọ̀ àwọn onínáwó ìtumọ̀ ẹ̀ ni pé kíní yẹn gba dómọ̀ nìyẹn pé tá bá sọ pé mọ̀rọ̀ fún òun ó gba dómọ̀ tá bá sọ pé mọ̀júrúrù ńkọ́ kí ló gbà ìkànnà àwọn ìyá wa kan dá wa lóhùn. Mọ̀júrù ẹ ó pa Fatia. Ara o Gba ó gba kẹsàn-án. kíni o Ah, ó gba kẹsàn ẹ ṣeun tá bá sọ pé mọ̀nsúùbù ńkọ́ ó gba fatia nìyẹn. Mọ̀súùb Fatia. àmọ́ níbi tí a ti máa ń lo mọ̀nsúùbù ń tiẹ̀ àti mọ̀jìzúùn ibẹ̀ la padà ń lọ lẹ́nu eléyìí tá à ń ṣe àkànfi ṣe revision ni because tí fìlú mọ́dí bá ti yé in fact èèyàn ti ń wọnú náà hùwà díẹ̀díẹ̀ nìyẹn. a ti ṣèyẹn báyẹn sìn fáìlì ló zaidu ló ṣiṣẹ́ mọ̀rù fún afúnidómọ̀ wà alámọ̀tò rọ́fún yìí àpẹẹrẹ dómọ̀ tó gbà yẹn òun náà ni àdómọ̀tú òun náà ni dómọ̀ gangan torí gbà míì alifu lè jápẹrẹ dómọ̀ ìbútù ló lè jápẹrẹ dómọ̀ ṣe ló jẹ́ pé náàwù tiẹ̀ èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àgbérùgbésọ̀ àwọn kankan wà tó pé dandan nìyẹn gbọ́dọ̀ ha àwọn ọ̀bẹ̀rẹ̀ yẹn wọ́n á lè jẹ́ bíi márùn-ún kéèyàn ha mẹ́ta tí mẹ́ta yẹn bá ti dúró àwọn yòókù yẹn á kàn wọn àfi yòókù náà rún mọ́ náà ni so òun náà ni kí ni àpẹẹrẹ rọ́fù tó gbà ó ní kí ni àdómọ̀ torí pé rọ́fù tó gba mọ̀rùfù yẹn torí irú ipò tó wà á ti mọ̀ pé ní tó bá ti jẹ́ fáìlì mọ̀rùfù láàmọ̀ pé tó dé báyẹn anything tó bá ti jẹ́ fáìlì mọ̀rùfù láàmọ̀ pé wà láwọn tó rọ́fù yìí àpẹẹrẹ tó fi gba dómọ̀ yẹn òun náà ni pé dómọ̀ gẹ́gẹ́ wà ń bẹ̀ ó dẹ̀ hàn nígbà yẹn á rí pé dómọ̀ yẹn hàn gbẹ̀ yẹn tàbá la fẹ́ wọ́ zaidu nsìn á ṣe kí ni á ní kí ni ò zaidu tí bá fẹ́ fọmọ sórí ẹ̀ nsìn mo mọ̀ dó lórí zaidu kí ló ṣe á ní zaidu ṣé so dómọ̀ yẹn gẹ́gẹ́ là ń pè ní kí ni o ní àlámọ̀rọ̀ fún ẹ̀ ó kù kí ni ó kù wà gbogbo àná fi pápátá inú náwó lẹ́ṣẹ̀ analysis ẹ̀ á sọ pé àlìwáwù á ní kí ni àlìwáwù kí ló ń wáwù kí lápẹ́ wáwù látif ó ní kí ni conjunction wáwù òun la fi so ẹ pé aṣọ fẹ́ẹ̀bù méjì papọ̀ nìyẹn he came and he wrote his lesson ìnáwó kí ni wáwù látif bẹ́ẹ̀ ṣe pé náà nìyẹn wáwù látif yìí wá rèé tó ń fún lẹ́kọ̀ọ́. wáwù ẹ má bínú yadul katib wáwù àtù mo kòwé kan nígbà tá a ṣe bẹ̀rẹ̀ kí ni báwo mo ṣe pa mo ní wáwù yadul katibi ẹnìkan parí ẹ̀ Subhanallah. yadul katibi ẹni mo kòwé kan nígbà tá a bẹ̀rẹ̀ tó bí èèyàn fẹ́ kọ nǹkan kan tó wá ṣe mistake mo ní yadul katibi àmúyáù yadul katibi àmúyáù owó ẹni tó ń kọ ìwé afọ́jú ni ẹ̀fọ́tọ̀ ni bí èèyàn fẹ́ tẹ̀ ọ̀tọ̀ ni tí ó lọ tẹ̀ so ìyẹn la pè ní wáwù láti kí ni iṣẹ́ tí wáwù láti lè máa ń ṣe òun ni pé nǹkan tí a ní nǹkan wáwù láti fù òun gẹ́gẹ́ ni kíní àwa ní màtúfù ní tá a fẹ́ fi lórí jáàyè ẹ̀ pé nísìnyí a ní wáwù yẹn wáwù láti fù kátàbà yìí níwàá jẹ́ kíní màtúfù àlá yáà ntí tó bá wà wá ntá bá kọ́kọ́ kàn ká tó kan wáwù láti fù yẹn nǹkan tó bá gbà ní nǹkan tó wà lẹ́yìn wáwù láti fù yẹn náà gbọ́dọ̀ gbà. ẹ bá sọ pé Allahu wá ṣé rọ̀súlì yìí ni ó jàbí rọ̀súlà o. Rasulu. Allahu. Rasulu. Allahu wa rasuluhu. Báwo rí pé àwọn àgbẹ̀ pé kí ló fún rọ̀súlù náà ní kí ló fún náà ní nǹkan tá láwù gbà wáwù tó ti ṣiṣẹ́ yẹn wáwù yẹn ni pé nǹkan kan náà ní iṣẹ́ ìntàfẹ́sọ yẹn wáwù láti fún náà ń pè é bá sọ pé inna Allaha wa malaikatihi àbí. Wa malaikatahu. Wa malaikatahu kí ló fà á torí pé inna Allaha Allahu yẹn gba fatia àwọn afẹ́ sọ pé àti anything tó bá ti túmọ̀ sí pé lágbájá àti lágbájá nǹkan ọkàn náà lẹ́jọ́ fún ìgbẹ̀yìn wọn gbọ́dọ̀ jọ yàtọ̀ síra wọn inna Allaha wa malaikatahu Allahu wa rasuluhu lillahi wa rasulihi tó bí báyẹn so ká dìímú dáadáa o tó a ti sọ wáwò láti fún mẹ́yẹn tá
bá sọ pé kátàbà ẹlẹ́ẹ̀kejì ń sìn ibi tíṣẹ́ wà gangan nìyẹn bàbá ẹ̀ pé ń sìn bá ṣe ṣe kátàbà ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ a wá sọ pé kátàbà ẹ máa bá mi ká lọ fi'lun madin mabniyun ala kíni al-fathi ẹja lo al-fathi al-zahiri so ká máa lò síra wọn báyẹn láti fi train wa dáadáa al-zahiri ala akhirihi Al-yadu al-katibi amuya al-fathi al-zahiri al-ziharu mọ́kọ ìyẹn tó ti mú kùmọ̀ mí wá al-ziharu ní kéèyàn sọ fún ìyàwó ẹ̀ pé ẹ̀yìn ìyàwó òun jọ ti yá òun ọlọ́run kó làwọn bí yẹn so gbogbo lárúbáwá tẹ́ bá ti lè fi yára fi kan kún nǹkan báyìí ziyadatul harifi ziyadatul ma'na tẹ́ bá ti lè fi yára fi kún nǹkan kan tẹ́ ti kọ́ lẹ̀ tẹ́ pé ẹ ti fi nǹkan míì kún ìtumọ̀ ẹ ti yàtọ̀ so ala az-zahiri ala akhirihi láti pé kò tí ì tán síbẹ̀ káwọn sọ pé wà fa'iluhu ẹ máa wo ẹni tó wá ṣiṣẹ́ fi ìlélẹ̀ because gbogbo verb gbọ́dọ̀ ní kíni o ó gbọ́dọ̀ ní dúwà bí lábá ṣe máa ṣe tiẹ̀ nìyẹn kí ọkùnrin sìn a ti sọ pé zaidu kọ wá sọ pé kátàbà dárísàwù tálẹ́ tó ń sọ bẹ́ẹ̀ a jẹ́ pé zaidu yẹn náà ni mò ń rí fáàsì ìkéde òun mi máa repeat zaidu padà torí kọ́rọ̀ yẹn lè bá a ní ìtumọ̀ tó make sense kó dẹ̀ lè bá a wú ẹni tó fẹ́ gbọ́ a sọ pé wà fa'iluhu damirun mustatirun fihi ẹni tó ṣiṣẹ́ yìí damirun pronoun kan ni mustatirun tó ti fara pamọ́ ẹ̀rí pé kò yọ jáde ńbẹ̀ mustatirun tó ti fara pamọ́ fihi sínú kátàbà yẹn ọ̀rọ̀ méjì ni ẹ̀rí pé gbàtà bẹ̀rẹ̀ a sọ fún wa pé ibi tí lábáwá ti máa pe nǹkan lọ́rọ̀ ó ní kó jẹ́ méjì sókè ìgbà míì rè ọ̀rọ̀ kan wà gbé picture pé ọ̀rọ̀ ẹyọ kan ni àmọ́ tá a bá tú palẹ̀ yóò jọ̀rọ̀ méjì gẹ́gẹ́ bí ká sọ pé uktub iblis kúl nígbà tá a command èèyàn command verb ẹnìkan sọ fún wa pé kí ni ọ̀rọ̀ méjì ni ìtumọ̀ ẹni pé ìwọ tí mò ń bá sọ̀rọ̀ ìdílé bẹ́ẹ̀ náà lélẹ̀ náà sìn dọ̀míìrù mustatirun fihi ó ti fara pamọ́ síbẹ̀ a wà sọ pé ìgbà míì a máa sọ pé wujuban ìgbà míì a sọ pé jawazan ẹja kó fáwọn yẹn lẹ̀ ìdájọ́ ọ̀tọ̀ nìyẹn dọ̀míìrù mustatirun fihi tẹkidiruhu ìtumọ̀ tẹkidiru ni pé níta wulẹ̀ fẹ́ sọ gangan bẹ́ẹ̀ tẹkidiruhu ní tí wọ́n fi pamọ́ yẹn òun gangan wá rèé o a wà sọ pé huwa tẹkidiruhu huwa ìtumọ̀ ni pé jaa zaidu wa kataba huwa ìyẹn pé zaidu yẹn o darisahu àmọ́ èèwọ̀ ní ká ní kí ni o èèwọ̀ ní ká fi kí ni o ká gbé huwa yẹn jáde ó ti èèwọ̀ ní kí wà ẹ̀mí sì tẹ́ wá sọ pé jaa zaidu wa kataba huwa darisahu ní àṣẹ lè ṣe nǹkan náà hù ṣe bí ká sọ pé adé came and he adé ló gbà wọnú ilé kíláàsì náà wò. So ẹ wo eléyìí sìn ẹ̀pá ti kọ́ yẹn sìn àti níbi kátàbà eléyìí nǹkan mélòó la rí mẹ́ ta ló lè sọ fún mi. níbi kátàbà yẹn. Ibi kátàbà yẹn nǹkan mélòó la rí. Méjì. Kí ni alákọ̀ọ́kọ́. náà ni fáìl huwa àti fíìlì. àti fíìlì. tani tó ń bọ̀ wáyé ibi táwọn kọ́ bá dé yìí síwájú ká tó ṣe dárísàwù yẹn ẹ jẹ́ ká sáré ṣàlàyé ṣe tani ò tí ì yé ibi táwọn kọ́kọ́ bá dé yìí ẹ má jà gbàgbé pé àwọn méjì kan ò lè nímọ̀ láyé kò sí mọ́ ìfẹ́ ṣe tó èèyàn méjì kan ò lè nímọ̀ òun náà ni mustahi ẹni tó bá mọ̀ tìjú tèmi nìkan ní wàá sọ pé mi mọ̀ àti kí ni o jakabier àti ẹni tó bá ní ìgbéraga actually àríwá ikọ̀ lẹ́ẹ̀fì rí tó mọ̀ sọ pé tó ṣẹlẹ̀ ni pé actually náà tó mo ti gbọ́ yé náà mo ti ṣe náà wìyẹn náà but ẹ̀kàn ṣàlàyé ẹ̀ náà pọ́pọ́ ò mọ́. àwọn iṣẹ́ ilé ìkéré inú ayé. nígbà mélòó rọ́ọ̀bù stars ẹ̀ fọ́ ní ìṣàṣẹ́ mi wá ní kí n máa ṣe kátàbà nínú kí ẹ̀ ṣe náà ọmọ wa bẹ́ẹ̀. kí a bọ́ ní ọ̀rọ̀ wọn mọ́ máàlì kì í jẹ. irú ẹ̀ lẹ́yìn sí i. Ustazu ṣe gbọ́n sà ẹ jọ ẹ bá a tún ti
kátàbà yẹn ẹ bá Okay. tún kà then Okay. ẹ bá tún mọ̀. Ó ní kátàbà fi'lu Naam. madi past tense ni ẹgbẹ́ ó kọ mabniyu ala al-fathi àti mọ́pa sórí fatia Naam. al-zahiri ala akhirihi èyí tó hàn nígbẹ̀yìn ẹ̀ Naam. àmọ́ kí ni wà fa'iluhu ẹni tó ṣiṣẹ́ rẹ̀ domirun any verb any tẹ́gbọ́n wọ́n ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni àní ṣe báyìí ẹgbẹ́ akọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fresh mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan láti ìbẹ̀rẹ̀ a sọ pé kí ni qala Allahu subhanahu wa ta'ala kìnìkan nígbà tí n bá padà tún lọ pé Allahu yẹn wá ìsára kí n sọ pé huwa àbí kí n tún sọ pé qala náà again ẹni tó ń ka nǹkan yẹn nígbà tí mo ti dákọ̀ Allahu síwájú yẹn kò ní retí kí n ṣe dákọ̀ Allahu mọ́ anything tó bá ti wá dé pé mo ṣe lọ́wọ́ lọ lo fíìlì yẹn lẹ́lẹ́kejì yẹn mo gbọ́dọ̀ ṣe analysis ẹ̀ báyìí pé mo ti tọ́jú dọ̀míìrù síbẹ̀ ni o ìyẹn ni ó jẹ́ kéèyàn náà wípé ìyẹn ni ò ní jẹ́ kéèyàn lọ lugi dárìsà o ó ní fíìlù máàdì past tense ni mabniyun ala kíni o mabniyun ala al-fath àti mọ́pa lórí fatih az-zahiri èyí tó hàn ala akhirihi ní ìgbẹ̀yìn rẹ̀ wa fa'iluhu ẹni tó wá ṣiṣẹ́ fíìlì yẹn omirun pronoun kan lòun mustatirun fihi tá a ti fi pamọ́ sára rẹ̀ dandan ni kó rí bẹ́ẹ̀ wujuban nìyẹn takdiruhu pronoun yẹn ni pé tí n bá fẹ́ yọ jáde o huwa la máa pè ẹgbẹ́ torí pé ẹgbẹ́ tá a bá sọ pé ja'at Fatimatu wa katabat darsahu àìpé tí máa fẹ́ ṣe wà katabat yẹn a sọ pé kí ni o kataba fi'lu madi mabniyun ala al-fathi adh-dhahiri ala akhirih wa fa'iluhu damirun mustatirun fi takdiruhu hiya tó bí báyẹn takdiruhu hiya táwù tó gba sùkún yẹn màá túbò náà wà wàá sọ pé kí ni táwù tanis la mahalla laha min al-i'rab táwù láàyè kankan kò níṣẹ́ kankan tó ń fẹ́ ṣe mẹ́ tó tẹ́lẹ̀ bá ti yé wa ń sìn a ti ṣe débi kí ni o a ti ṣe débi ta ló lè bá dárìsà wú yẹn ta ló lè bá wa ṣe dárìsà wú yẹn tí ó dẹ̀ ṣe dáadáa dárìsà wú yẹn tí ó dẹ̀ gbìyànjú ẹ̀ dáadáa mo fẹ́ kẹ́nìkan gbìyànjú náà bísímìlà. Dárìsà wú yẹn kì í ṣe verb ṣe bí noun yẹn ismu no. kí la máa pè dárìsà wú yẹn having seen verb àti kí ni maf'ulu bihi maf'ulu bihi ẹ̀yà yìí mansubun yes wa alamatu nasbihi naam al-fathatu adh-dhahiratu ala akhirih. Ṣé à ní pín sí méjì ni? ẹ gbọ́dọ̀ pín sí méjì ni búrẹ́dì ó ń bèjì ni náà ẹni kò gbọ́dọ̀ dájẹ́. Mo ti parí dárúsà nìyẹn o. wàhúwá. Ok. wàhúwá. wàhúwá. àgbọ̀hùn yín mọ́. ní ìbẹ̀rẹ̀ wàhúwá. parí o. wàhúwá mudọ́f. wàhúwá mudọ́f. alhawu hawu ńkọ́ a tún wá ṣe hawu yẹn náà lọ́tọ̀ dọ̀míìrù mùtẹ́sì. dọ̀míìrù ẹ fi voice yín yẹn lẹ̀ ẹjẹ́ àtúntò àlàyé ẹjẹ́ wọn ṣàlàyé rẹ̀. ṣe ti pé kínní yìí sìn ó máa ń dàbí pé mírèkù nìbọn téèyàn bá ti gbọ́ yí
níjẹ́ bá ti lè rí ẹ ti rí iṣẹ́ ẹ ti rí ẹni tó ṣiṣẹ́ anything tó bá wá lẹ́yìn yẹn pàápàá jùlọ tó bá ti lọ jẹ́ ismu yóò jẹ́ kí ni yóò jẹ́ mọ̀ fún olùbí yóò jẹ́ṣẹ́ tí wọ́n ṣe ẹ̀ pa ṣe kí ni a ṣe kátàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá sọ pé dárísà hu a wá sọ pé dárísà tó gba fátíà yẹn dárísà tó gba fátíà yẹn báwo ni rọ́ọ̀bù díẹ̀ ó ní kí ni o ó ní mọ̀ fún olùbí nínú àmì tá a fi ń dá mọ̀ fún olùbí mọ̀ ni pé òun ó gba fátíà a wá ní kí ni o maf'ulun bihi mansubun ẹ̀ pa sọ fúnra pé ní tó bá ti gba fátíà mansubu lámọ̀ pé tó bá ti jẹ́ kí ni tó ti àní lọ lo irú ìdájọ́ ìwà applicable síbi ìgbà tá a bá ń sọ pé fíìlù mọ́dí mọ̀bùnú ala al-fatihi àní sọ pé mọ̀bùnú ala mansubu mọ̀bùnú ala al-fatihi lòun àmọ́ tó bá ti dirú pé a fẹ́ ṣe bí maf'ulu bihi àní maf'ulu bihi mansubun wa alamatu nasbihi kí ni àpẹẹrẹ nasibu ẹ̀ oníkíni o al-fathatu adh-dhahiratu a ṣe ìrọ́bù náà tẹ́sì wa tó ń bọ̀ o ẹja mọ̀ retí o adh-dhahiratu ẹjọ́ ṣe wá díẹ̀ o. no ìrọ́bù Suratul Baqarah tó ní ala akhiri Allahu Akbar. ọ̀hún kan sìn maf'ulu bihi àmì fi bihi síbẹ̀ yadul katibi àmìyá maf'ulu bihi iṣẹ́ ta mansubun ó gba nasibu which is fatiha wa alamatu nasibihi wa alamatu mututifu nasibihi àpẹẹrẹ fatiha rẹ̀ ní kíni o al-fatihatu adh-dhahiratu ala akhirihi kò tí ì tán á ní kíni o wa huwa mudaf á rí pé ìtumọ̀ ẹ̀ ní pé kíni o zaidu dé wá kọ ẹ̀kọ́ rẹ̀ ó kọ ẹ̀kọ́ rẹ̀ wa huwa mudafun òun ti parí ń bẹ̀ full stop á wà bọ́ sísàlẹ̀ alihahu àtúnṣe òun náà báyìí kí ni o mùdọ́fù ilayhi kí ni mùdọ́fù ilayhi máa gbà. dọ́mọ̀. mùdọ́fù ilayhi. mùdọ́fù ilayhi. mùdọ́fù ilayhi ó gba kẹsàn-án. naam. ó ti yé báyìí àmọ́ ní ìsìn afẹ́ pẹ̀lẹ́ ní mùdọ́fù ilayhi nígbà tí pé ní dárísà hu dọ́mọ̀ ní àwòyẹn gbà kí láwàá ṣe. torí tó wà ń bẹ́ẹ̀ ni dárísà hu la pè báwa ní mùdọ́ ẹja kọ́kọ́ lọ́mọ gbogbo pronoun pátá mọ̀bùníyù ló máa ń jẹ́ kí ni mo sọ gbogbo pronoun pátá yóò jẹ́ mọ̀bùníyù nípò ohun tó yẹ kó gbà á ní kí ni hu mùdọ́ fún ẹ máa wò ó sìn ẹ máa wò ó mo ìfẹ́ ṣe ẹ máa kọ́lẹ̀ o mùdọ́fù ilayhi ẹ̀rí mabniyun ala dommi mùdọ́fù ẹ̀ pé dọ̀míìrù lòun ẹ̀ gbogbo náà bá pátá wọ́n máa ń mọ́ pa ni pé wúwà náà ni àwùjọmọ hù náà ni àwùkẹsọ hì náà ni ṣùgbọ́n sọ pé kí ni mùdọ́fù mabniyun ala dommi wọ́n mọ́ pa lórí dọ́mọ̀ sí màhálì níbi tó ti jẹ́ kó ṣe kí ni o láàyè tó jẹ́ kó ṣe kí ni o fi mahali jarri níbi tó yẹ kó ti gba kẹsọrọ mùdọ́fù ilayhi àwọn fi mahali jarri bil idafa méjèèjì náà ló lọ fi mahali jarri ẹja sọ pé bil idafa ó dàbí kó lé ní kò lé o láwọn ọkọ àwọn eléyìí ni o ẹ má jẹ́ ń tàn yín o ó kéré náà àfáà tó lè ṣe bá ti ṣe irú tí bọ́dà òbí kọ́ ya gbìyànjú yìí táwọn ọmọ rí pé àwọn ṣẹ̀ ń bẹ̀rẹ̀ kínní yìí so ó kéré náà àfáà tó lè ṣe báyìí bá ṣe wá máa ṣe nìyẹn dárísà hu ìrọ́bù ni pé ẹ bá ṣe fọ́ kalẹ̀ yín sìn kò sí ìmọ̀ tó nírú ẹ̀ ṣe so ìtumọ̀ èdè lárúbáwá tó mú rẹwà tó dẹ̀ mú fẹjú nìyẹn ibi tó pọ̀lọpọ̀ tí wọ́n wá sá lélẹ̀ ibi tí wọ́n dẹ̀ ti mọ̀ pé lágbájá jẹ gìrì tẹ́ wọ́n sọ pé já àzẹ́ìdù wàkátà bá darí suhu tó tún pé with confidence ọmọlé kó kàn wọ́ sẹ́ńlẹ̀ ni pé àfa àjẹgì ṣe é báyẹn so ẹjẹ́ àtúnmú látòkè já àzẹ́ìdù zaidu dé wàkátà bá darí sàwù ó wá kọ ẹ̀kọ́ rẹ̀ zaidu tábàtì ọkọ sọ pé zaidu kọ ẹ̀kọ́ zaidu ẹni tó ṣiṣẹ́ kọ iṣẹ́ tá a ṣe ẹ̀kọ́ ìtíṣẹ́ yẹn dálé lórí ìdá mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé àbí òpè ní ti tábà sọ pé kátàbà zaidu dárìsà
kátàbà zaidu dárìsà kátàbà zaidu àdárìsà kátàbà ìdájọ́ ẹ̀ ti yé wa zaidu fáìlì àdárìsà maf'ulu bihi mansubun alamatu nasbi al-fatihatu dhahiratu ala akhiri á rí pé yẹn pure àwọn tó wá ti dárìsà hù nǹkan míì tó ti so mọ́ ó jẹ́ pé ìrọ́bù yẹn ẹ gbọ́dọ̀ mọ notice kí ló tó ti join mélé tápé ń sìn apá bá fún wa ní as an assignment àbá fún wa nínú exam tẹ́nìkan wá ṣe débi pé tẹ̀kídìrú wo àbó ṣe dárìsà pé maf'ulu bihi tí ò wá ṣe háwù yẹn náà lọ́tọ̀ pé ìdọ̀míìrù yẹn wo ni mùdọ́pì lẹ̀ òkè la bá débi gbogbo bí táwọn sọ yìí ni pé ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé fíìlù máa dí o ìṣáyà pé kí ni àpẹẹrẹ àkọ́kọ́ ni kó gba fatia àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ní kí ni o okay mo ń gbọ́ yín ẹ bèrè. Okay náà mo fẹ́ tó máa yẹ pé dọ̀míìrù tó jẹ́ húwà yìí mọ̀bìníyù ni so tá a bá fi kún wípé jẹ́ àzẹ́ìdùn kataba darusahu wà dáhàbà ìlà bẹ́ẹ̀tì yìí so how yẹn so báwo la ṣe máa ṣe pé ìyẹn ti ìlà bẹ́ẹ̀tì yìí yẹn ìlà harfu jarri bẹ́ẹ̀tì ẹni kejì dọ̀míìrù yẹn ẹ gbọ́dọ̀ split ẹ̀ torí pé kì í ṣọ̀rọ̀ ẹyọ kan mọ́ nìyẹn bẹ́ẹ̀tì yìí yẹn ẹ gbọ́dọ̀ ṣe papọ̀ mọ́ ìlà harfu jarri bẹ́ẹ̀tì ismun majrurun bí ìlà wa alamatu jarrihi al-kasratu adh-dhahiratu ala akhirihi wa huwa mudaf yìí pé háwù yẹn ẹgẹ́tẹ̀ háwù yẹn á sọ pé kí ni o mudafu ilayhi mabniyun háwù yẹn á sọ pé kí ni damirun muttasilun join program pronoun yẹn ti kí ni o ó ti join mọ́ ó ti attach mọ́ kí ni o mọ́ noun yẹn á sọ pé kí ni o damirun muttasilun pronoun tó join papọ̀ á rí pé tá a bá sọ pé huwa hiya hum huma àwọn yẹn ẹ rí pé wọ́n máa ń dá dúró ni àmọ́ yìí baituhu kọ́lámùhu kúlùhu padà wá sọ pé Allahu wa rasuluhu hu yẹn ó lọ sọ́dọ̀ Allah ṣùgbọ́n àwọn pronoun tó bá ti ń join mọ́ ọ̀rọ̀ báyẹn ìyẹn là ń pè ní muttasil ìtìsọ́ọ̀lù ní kí nǹkan connect ibẹ̀ náà ti yọ ìtìsọ́láàt ìtìsọ́láàt táwọn ń pariwo ìtìsọ́láàt tẹ́lẹ̀ omi náà fọwọ́ pé díẹ̀ tó bá fẹ́ pè kí mo ẹ̀kọ́ yẹn ìtìsọ́láàt ní connection kí nǹkan join papọ̀ mọ́ra wọn yẹn la fi ní dọ̀míìrù muttasil pronoun tó join papọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń bá bọ̀ àti dọ̀míìrù munfasil èyí tí ó dá wà lọ́tọ̀ ìlà la wà ìlà harfu jarri baiti ismun majrurun alamatu jarrihi al-kasratu. Hello ustaz. Naam. Níbo lẹ ní a ti máa lo ìtẹ́sílù yìí bí ìtẹ́sílátù dẹ̀lẹ́ pé sorry so ẹni pé tí now níbi dómọ̀ yẹn okay níbi sùnkún tó gba dómọ̀ yẹn how tó gba dómọ̀ ẹ wá ní mùdọ́fù ilé mọ̀bìnrin ala dómọ̀ fi mahali okay kí ló wá gbẹ̀yìn ṣé bẹ́ẹ̀ ni ìtẹ́sílà yẹn máa wà ní. fi mahali ẹ má jà mọ́ gbogbo àwọn kíńtà tí ń kọ́ yẹn a gbọ́dọ̀ máa apply ẹ̀ a ti mọ̀ pé fi ní tó bá tẹ̀lé ó gbọ́dọ̀ bá kẹ́sùn nígbẹ̀yìn. fi mahali náà. nípò járì ibi tó ti yẹ kó gba kẹ́sùrọ̀ ẹ pé hu tó gba dómọ̀ yìí kẹ́sùrọ̀ lọ ẹ kó gbà nígbà tá a pè ní mùdọ́fù ilé. àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ máa tẹ̀lé bọ̀ lọ́dún wa lóde àìkú change kò change pé nǹkan kan ló fà á tó fi rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀. nígbà tá a pè nǹkan mùdọ́fù ilé tó wá gba dómọ̀ sórí a gbọ́dọ̀ jẹ́ oyé wọn pé nǹkan báyìí ló fà á. mùdọ́fù ilé yìí mabniyun ala dómì wọ́n mọ̀ pa lórí dómọ̀ torí pronoun ni bí ó ṣe wà ń tiẹ̀ nìyẹn àní sọ pé dárísà yìí kọ́ àti ní pé dárísà ha àdẹ̀ni pé sárísà yìí ara wú náà ni ó jẹ wú náà ni hu ó mọ̀ jẹ́. ẹ wá sọ pé kí ni o wá sọ pé kí mahali àmọ́ àyè tí náà. Ebi dárúsà wọ́n yẹn ṣé kò èmi wò ṣé kò lẹ́tọ̀ọ́ kí nítorí ibi ìrọ́pù tá a ṣe àfi etí sọ́ọ̀lù sí o. Ìta sọ pé kí ni o
a ní kí ni dọ̀mírún ẹja ṣe mi ì ṣe complete tẹ́lẹ̀ ni mo fẹ́ gbé wa sí level pé àti di gúrú tẹ́lẹ̀ ni ẹ̀rọ ìgbìnà ẹjẹ́ ń gbé láti ẹjẹ́ ń gbé láti bí ìsìn máa sọ pé kí ni o máa sọ pé dọ̀mírún nígbà àkọ́kọ́ kọ síwájú ẹ̀ ní kí ni dọ̀mírún muttasilun dọ̀mírún muttasil áwùyẹ là ń sọ áwùyẹ dọ̀mírún muttasilun tó náà ni tó join papọ̀ ẹ̀rí pé ó join papọ̀ mọ́ verb yẹn ni darisahu sulahu kitabahu wa amma man utiya kitabahu Allahu wa rasuluhu inna Allaha wa malaikatahu gbogbo bí tóun bá ti wà ń tiẹ̀ tó bá ti jẹ́ pé áwù yẹn bá lọ ń lọ sọ́dọ̀ third person singular tí ò sí ń bì áwù yẹn tó mọ̀ yẹn ni ó mọ̀ gbà lọ gbére ń tiẹ̀ tápẹ́tò akọni o tápẹ́tò obìnrin náà ni a ní ó mọ̀ gbà rasulaha kitabaha abuha akhuha tó ti ẹ báyẹn tó báyìí ni ìbáṣe máa ṣòro nìyẹn so àwa ní dọ̀míìrù muttasilun pronoun tó ṣe kí ni o tó join papọ̀ ni mùdọ́fù ilayhi alhawu dọ̀míìrù muttasilun àwa ní pè ní mùdọ́fù ilayhi àkọ́kọ́ ní pè ní mùdọ́fù ilayhi mọ̀ ń báyìí sí àwa pè léyìí rẹ torí ọ̀nà méjì lè gbà ṣe tá pé ẹni tó ti mọ náà wù dáadáa ló ń bá sọ̀rọ̀ á kàn pé ní mùdọ́fù ilayhi direct ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yóò ṣàlàyé pé dọ̀míìrù muttasilun yóò wá fò síbi pé mabniyyun ala dammi fi mahalli jarri مضاف إليه أو في محل جر بالإضافة. àwa tí kìíní òye pọ̀ ẹ̀yin muhat ẹja padà sí lẹ́vù àwọn èèyàn wa nù tó yé wa àwọn èèyàn ti sọ nù. ibi ìrọ́bù náà hùwà because ok n tí mo ṣàlàyé nsìn ẹni tó fẹ́ tú tẹ̀síìrì tí ò bá mọ̀ ìsọkúsọ ní mọ̀ sọ ó fẹ́ ṣe wáàsí sọ wá lọ ń tútù kùtù ló jẹ́ pé ló gà gangan òun ni foundation gbogbo ìmọ̀ téèyàn bá fẹ́ kọ́ báwa ní ìwò kọ́ṣẹ́ rí àwọn ìwọ fẹ́ lọ kọ́ àdìsí o náwó dìmẹ́rù ìwọ fẹ́ lọ kọ́ bàlágà o náwó dìmẹ́rù gbogbo téèyàn bá fẹ́ kọ́ èèyàn gbọ́dọ̀ di náwó nígbà ló fẹ́ kọ́ ni náwó ẹ gbọ́dọ̀ jókòó tó di é àmọ́ gbogbo àwọn eré ìta sọ̀rọ̀ pẹ̀lú irú àwọn àgbọ̀yé tá a ti ní síwájú ó sì jẹ́ kó lè yé wa nílẹ̀kùn tá a ṣì gbàgbé yìí èyí tó bá yé ń bẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run wallahi àmọ́ náà ni kò yé wa ẹ má jà ti ju ẹ̀kọ́ àwọn sọ fúnra wa tó ìyẹn ni yóò jẹ́ pé jẹ́ ká bá fúnra wa ń ṣẹ́ ká bá ń gbọ́ pé ẹ̀ kò yé mi ẹ̀ pé ìyẹn wà fẹ́ wà disappointed pé àdẹ̀ ní ẹ̀ béèrè ń jọ́ náà ìyẹn lè má lọ opportunity àti béèrè mọ́ òpin yẹn mọ́ àmọ́ gbá ìmọ̀ kan káàkiri ibi tá a bá dé ìsìn ìrọ́bù tá à ń ṣe yóò tó ní problem ẹja kí ni òye wa ń bẹ̀ ká kọ́kọ́ ní ojú ẹ̀. Ustaz kò yé mi. ok níbo ni ká ti mú níbo ni lẹ fẹ́ ká ti èwo lẹ fẹ́ ká yẹ̀wò ń bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé torí pé mi ò bá yín bẹ̀rẹ̀ ọdún mo plan pé kí n bẹ̀rẹ̀ nẹ́tíwọ́ọ̀kì sá lọ lórí fóònù mi so ẹ ti ń ṣiṣẹ́ lọ kí n tó join sókè tí ẹ fífẹ́ pọ̀ tí ẹ ní kíní. kéèsì yẹn àwọn ọmọ àtẹ́ǹdì sí yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ inshallah ẹ ṣàkọọ́lẹ̀ tó ti. mo ń kọ́ kalẹ̀ mo ń kọ́. àwọn lábá máa ń pòwe pé máa ó fi hàn ẹ kọ́ kalẹ̀ òwe àwọn anything tẹ́ bá ti gbọ́ ẹ mọ̀ kọ́lẹ̀ wọ́n ní máa ó fi hàn àrọ̀ nítorí yẹn bá ó máa ń sá lọ wà máa kutiba kọ̀rọ̀ níta bá kọ́lẹ̀ ó máa ń wà bẹ́ẹ̀ ni ẹlòmíín sì. ṣé ẹni bá kọ́ ẹ̀. ok ẹ̀jẹ̀ ń kọ́lẹ̀ káwọn èèyàn lè kọ́lẹ̀. wájú lọ irú àwọn ìyá wọn sì tó bá ní kí obìnrin mi lọ fún nóòtù pàtó irú àwọn jáde wọn ò rí mú jáde kódà obìnrin mi tó ti sanwó nù over 20 years ago tó bá tó rántí ibi tó kọ́ sínú dáyàrí ẹ̀ yóò bá tó bẹ̀rẹ̀ sí máa ké pé ó mú kí ló tó dé owó tí mo sọnù ní kíá 2002 wàhálà dé o. owó ya kà mọ́. ó ya kà mọ́ ẹlẹ́ja dídín ọlọ́run làwọn bẹ́ẹ̀. irú eléyìí táwọn ọkùnrin náà ń sọ
kọ́rọ̀ rọ̀ yẹn gbaṣẹ́ dà kọ́rọ̀ wà má húfidọ̀ gbogbo ìṣẹ́ra wọn ni o aláwọ̀kọ́ yẹn ló ẹ̀ tó wá so mà húfidọ̀ ló ẹ̀ tó kọ́kọ́ wá mà húfidọ̀ àrọ̀ wà má húfidọ̀ àrọ̀ àwa lè tún àárín ìlọ́dọ̀ ara wa. Ustaz mà kutiba kọ́rọ̀ òkè fárọ̀. Fárọ̀ lẹ́ẹ̀kejì fárọ̀ lọ́dọ̀ àwọn oníbàlágà wọ́n pè yẹn ní kíni o jìnnàs ò bẹ́ẹ̀ rìtà mi. Pé nígbà ń sọ̀rọ̀ kí là ń sọ kátàbà là ń gbọ́ oníkùtìbà yín sì kí la fẹ́ pè Stars kutiba yìí wọ́n á láìkì jù àwọn ìfihàn ẹ láìkì ẹ níbo lẹ ti mọ rí bó lọ́rọ̀ ẹ ṣe jẹ́. Mo láìkì ẹ pàdé mi gan ni. tó o jẹ́ pé àwọn kan tó wà tẹ́ pé ọwọ́dọ̀ lọ gbọ́ wọ́n máa ń sọ̀rọ̀ kankan ẹgbẹ́ tá a bá sọ pé kátàbà kọ́rọ̀ wọ́n sọ pé ta ló kọ ẹ̀yin tó bá kọ́ lẹ̀ wọ́n bá kọ́ lẹ̀ irú ní sìn à ń kọ́ eléyìí là ń pè ní kíni mabniyyu lil majhul ní tá a mọ̀ pa bí ìgbà tó yẹ pé àmọ́ ẹni tó sọ àmọ́ tó bá ti jẹ́ pé ìgbà bá ń bá sọ̀rọ̀ ọlọ́run irú ní sà sọ pé kíni a lè sọ pé dúrìbà wọ́n nà àwọn lágbá máa ń lò Yorùbá náà máa ń lò tá pé a bá ń bẹ̀rù ẹni tó bá ṣiṣẹ́ yẹn tá a fẹ́ dárúkọ ẹ̀ àbí tá a bá mẹ́ni tó ṣiṣẹ́ á wàá gbé wá nígbà tá a mẹ́ni ẹ̀ pé dúrìbà wọ́n nà ni bẹ́ẹ̀ náà ni kíni o inú kútìbà wọ́n kọ àmọ́ tó wáyé pọ́lọ́run ni àní sọ pé wọ́n kọ nígbà tó lọ́wọ́ sọ pé kùtìbà alaykumus siyam táfà bá lọ tún pé wọ́n kọ àwẹ̀ fún yín al-katibu ma'lum mabniyyu lil ma'lum gbọ́dọ̀ mọ̀ mà kútìbà kọ̀rọ̀ ní tí wọ́n bá kọ kalẹ̀ kọ́rọ̀ ó dúró pani ẹjẹ́ àlọ́mọ wà àwọn ilé ayé ìjọ́un ẹ̀rí kí ni 1976 1981 77 1957 bẹ́ẹ̀ bá lára ilé báyìí tí wọ́n kọ́ síbẹ̀ ẹwà tàbí ti kó kalẹ̀ kọ́rọ̀ ó sì wà ń bẹ̀ ní tó bá kọ́lẹ̀ kò sí bí yàn ṣe lè nílà ká ètò nǹkan kó fẹ́ lọ nígbà tí ìrántí kúrò mọ́ yóò lọ síbi tó ti kọ́ yẹn tó jẹ́ pé tọ́lìbù ó gbọ́dọ̀ mọ ló pẹ́ńsù ni àbí báyìrò ẹni tí ń kọ́ ebù kó máa kọ́ kalẹ̀ ní tiẹ̀ ni wà á máa ṣúbì wà á máa ṣúbì ẹtí fi pé òdodo nìyẹn òfin yẹn sínú dictionary yẹn o wà á máa ṣúbì lọ wọ́n bá ti há ẹni tí téèyàn bá lóun ha kalẹ̀ fárọ̀ ìtẹ̀yàn ha ó máa sá lọ tó jẹ́ pé ànábì ní Kùránì ló tètè máa ń ṣáájú ó máa ń ṣáájú bí ràkúnmí ṣe máa ń sá mú lówó ẹ̀ lọ́wọ́ lọ. So máa kùtìbà ló jẹ́ pé dandan ni kéèyàn máa kọ̀ọ̀kan ó yé ọ kò yé ọ àwọn tíra kan wà tó yẹ pé nígbà táwa náà ṣe ń bẹ̀rẹ̀ ní táwa primary level ìyẹn tíra yẹn kò yéèyàn gbà yẹn o kò yẹn ṣàrà tó wá di pé ìyẹn wá mọ̀ tán ṣé tíra tí mi rí túnjọ́ yẹn kọ́ yìí àbí nǹkan téèyàn kọ́ lẹ̀ yẹn wà ṣé mi náà mú kọ́ kínní àmọ́ torí pé yẹn kọ́ lẹ̀ yẹn èèyàn tó lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó jẹ́ pé kí lẹ sọ fóònù yìí ti fẹ́ kú ìyá ìpẹ̀lẹ́ iná ìlera ilé ẹ̀rọ jíwọ́ náà o. Mo jáàjì. Ẹ lọ sáàjì lọ́dọ̀ bọ̀ látàwọn sájà. Ustaz bá wa send the last lecture ẹ jọ ẹ tètè bá wa send the selection eléyìí o. Ok a bí àwọn admin wa ni wọ́n ti receive kìíní yẹn lọ́dọ̀ wọn. Naam inshallah. Ẹ̀rù ẹ̀sáàmù ń bá ẹ̀rù ń bà wá o. Rọ́ọ̀bù Sọ́látù Káàfù náà látàn fi dára wò káfí wò gbé bóyá. Àǹbá tìyẹn tiẹ̀ ló wà ó kí lọ́jọ́ Jímọ̀. Jímọ̀ rẹ̀ sáà mo bọ̀ sí. A máa ń ṣe káàfù Sọ́látù Káàfù. Sọ́látù Káàfù láàrin 15 minutes. Ilé ìwà máa jí àwọn èèyàn lé. Níbi tí ìpàdé yìí ní tí àkànfẹ́ ká mọ̀ bí ni pé náà wù fẹ́ kí
even ẹni tó bá jẹ́ student tẹ́ pé òun ló lòdì tó bá ti lè di àwọn òfin yẹn mú ó jẹ́ ti náà wò kò sí ní tẹ́yìn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò máa ṣe kíni yóò máa dẹ̀rẹ̀ láàmú làwọn bàbá wa ń gbà kan bàbá oníláwà ní so alhamdulillah so àwọn náà fi náwó ṣe fún wọn máa ń fi àwọn onínáwó ṣe yẹ̀yẹ́ ni pé kéwù kọ́ kẹ́ ké ha hù àgédààmú ẹnu àgédààmú ẹnu náà pè ń gbà náà àwọn gbà tó di báwọn náà dé gbé nígbà gbé àdìdì padà síbi náwó kọ́lọ̀ kó ṣàánú yàn so èèyàn gbọ́dọ̀ máa dé ni ẹwọ bí ìlú mọ́dí la wà yín sí kódà àwọn kan mi wà fẹ́ pé mi tí ìfẹ́ ṣàlàyé ẹ̀ kó tiẹ̀ mọ́ àdí pé yóò sùn yẹn. ẹjọ́ má tí ìjọ sú wa o. Inshallah ẹjẹ́ wa padà sí gbogbo àwọn eléyìí sí a sì mọ padà wá bá pẹ̀lú ògo Ọlọ́run ló fi jẹ́ pé gbogbo ohun tá à ń kọ́ láti bẹ̀rẹ̀ yẹn a sì mọ padà síbẹ̀ ẹjẹ́ nǹkan lọ síbi àlámọ̀ fún ìlú máa bí yẹn náà ká tó bọ́ síbi ọ̀rọ̀ ọ̀bùn náà àlámọ̀ alákọ̀ọ́kọ́ ni kí ni o ní fatia gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ òun gẹ́gẹ́ ni àlámọ̀ ìpìlẹ̀ táwùtà ní sísákínà òun ni àlámọ̀ ìtumọ̀ ẹni pé àmì fíìlù máa bí anything tẹ́ bá ti rí tó bá ti gba táwùtà ní sísákínà ẹ má wulẹ̀ dààmú dínà fíìlù máa dì ní kọ́lát yálàsát akalat bardot dorat takot gbogbo àwọn èèyàn fíìlù máa dì lápè ẹlẹ́ẹ̀kẹta nú àmì òun ni kí ni o òun ni dọ̀míìrù eré eléyìí sìn tádùmọ̀tú táfàtíátá tákẹsọ tí mẹ́tẹ̀ẹ̀ta yìí sìn ìdájọ́ tí ẹ̀ yàtọ̀ sí kíní o òun yàtọ̀ sí kíní o ó yàtọ̀ sí táwù tàní sísákínà eléyìí sìn odidi jẹ́ lòun lọ́tọ̀ odidi nǹkan kan lòun odidi pátíkù kan lòun lọ́tọ̀ gẹ́gẹ́ bá a ṣe rí fíìlì tá a rí sí mi so eléyìí náà tó jẹ́ dọ̀míìrù náà òun náà wà nípò kan bẹ́ẹ̀ ni ó wà lè wà ń pò mọ̀ fún olùbí ó sì lè jẹun ní ó jẹ́ pò fáìlì òun gẹ́gẹ́ ní ó jẹun tó ṣiṣẹ́ táà fàtíátà òní kí ni o ní al-mukhatab ọkùnrin tá a kọjú sí tá à ń bá sọ̀rọ̀ tákẹsọ tí òun lóbìnrin tá à ń bá sọ̀rọ̀ lóbìnrin táàdùmọ̀ tù ó ní mutakallim ẹni tó ń sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí odidi ó lè wá nu tẹ́sí wa pé táfàtíátà ìsíkọ̀tò wọn wà fún ẹ lọ́pṣọ̀n méjì àmú kan bẹ̀ ní báyẹn so irú eléyìí sìn tó tá a bá ti rí ẹni ọ̀rọ̀ tá a bá ti rí lè lára ẹ̀ kúlítù kúlítà kúlítì tó yẹ nígbà tí Ọlọ́run sọ fún Ìsá ìṣe wọn ló sọ pé káwọn èèyàn máa mú wà tí yẹ lọ́lọ́run ó ní ń kúlítù ẹgbẹ́ mi mo bá sọ ẹ wo sọ́ọ̀tù náà bí ànábì Nuhu tó sọ pé fàkúlítù tẹ́kìrù rabbakum fàkúlítù tá a ṣe rí tà yẹn bẹ́ẹ̀ a ti mọ̀ pé kí ni o kúlítù fíìlì yẹn o fíìlì náà dé ni ẹ ti wá sọ fúnra pé tílé yìí bá ti wọlé aṣọ yẹn ní last lesson wa ìyẹn ló fẹ́ pàkàṣọ tá a ti dó ń bẹ̀ kẹ́kọ̀ọ́ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti wọlé àwọn là ń pè ní kí ni o bínú òun là ń pè ní dọ̀míìrù rọ́fìrì àwọn pronoun tí ó máa dúnpò ẹni tó ṣiṣẹ́ ẹni tó bá ti wọlé o fíìlù máa dín yẹn á wà mọ́pa lórí sùkún ìgbà náà táwọn eléyìí bá ti wọlé tọ fíìlù mọ́dí òdì kìíní yóò di mọ̀bùníyù ẹgbẹ́ yàrá alifati là ń pè yóò di mọ̀bùníyù àlà sùkún náà yàrá alifati àwọn sọ fún wa pé tí ìdájọ́ kan bá ti yí padà nínú náà is a must kó explain kí lóye tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn ẹbí inú ni wà kúlítù táwọn sọ pé ustaz bẹ́ẹ̀ lọ sọ pé tá a bá ti rí táwù yìí táwù fatiata ni o àbí kẹsàn tí àbí dọmọ tù ní tó bá wọlé tó gbà yóò jẹ́ fíìlì mọ́dí ẹ sọ fún wa pé fíìlì mọ́dí máa gba fatia ni kúlí ńkọ́ kúlí ṣé amúrù ní àlèkè ṣé amúrù a sọ pé kúlí fíìlì mọ́dí mabniyu ala sukun àwọn pa lórí sukun lítì sọ́ọ̀lì yìí torí kò ti so pọ̀ mọ́ o dọ̀míìrù raf'il mutaharrik àbí ká sọ pé lítì sọ́ọ̀lì yìí ta ubita il-fa'il torí pé táwọn ẹni tó ṣiṣẹ́ ti so pọ̀ mọ́ mi n prepare bọ́ọ̀dù wa ni àbá tún lo bọ́ọ̀dù lẹ́nu gbogbo àwọn olóhùn ẹjẹ́ àkànṣe dámì ìmọ̀nà ó dà mí mélòó fẹ́ sí o ó di kí ni o àmì mẹ́ta nìyẹn o so mẹ́ta lélẹ̀ ìyẹn dá dúró náà mẹ́tẹ̀ẹ̀ta ìjẹ́ ọkàn nìyẹn
Okay, yẹn jẹ́ ọ̀kan. Fíìlì mọ́dì bákan náà wọ́n tún máa ń ṣe kí ni o wọ́n máa ń mọ́pa lórí dómọ̀ tí kí ni o tí wáwò jàmọ́ àbá ti so pọ̀ mọ́ wọ́n sọ pé kọ́ọ̀lù yẹn irú fíìlì wo ni? Kọlu. Fíìlì mọ́dì. Torí pé kí ni o a ní mabniyu ala mabniyu ala dhammi litisalihi bi wawil jama'a wa wawil jama'a mabniyu ala kí ni o tó bá wà ń bẹ̀ yóò jẹ́ kí ni o ní wà ń kó fáìlì ẹja fi gbogbo àwọn èèyàn lẹ́nà a ti mọ̀ kí ni o a ti mọ̀ pé fíìlì mọ́dì ìpìlẹ̀ nìkan mọ́ pa lórí fatia àmọ́ tó bá ti di pé wọ́n mọ́ pa lórí ó ti ṣe kí ni ó ti gbà kan nù táwù mẹ́tẹ̀ẹ̀ta yìí nìyẹn ìní táwù fáìlì táwọn mọ́ pa lórí dómọ̀ ó ti gba kí ni o ó ti gba wáwù jẹ̀mọ́ àti ó ti wọlé tọ́ nìyẹn ṣóyé so wọ́n sì mọ́ pa lórí kí ni o wọ́n mọ́ pa lórí lórí sukun náà bákan náà tí nùnù níswà ẹ̀pá sọ̀rọ̀ nùnù níswà ní kí ni o a sọ pé katabna nígbà tó ń sọ mọ́sọ́tù yìí sọ ọlọ́run ní kí ni o falamma ra'aynahu akbarnahu wa qatta'na aydiyahunna nùnù níswà ẹ̀ tó mọ̀ jẹ́ plural fáwọn obìnrin pé so galasna a máa mọ fi ìlú mọ́ dípa mọ́ sùkún nígbà tí kí ni o tí nínú níswà náà bá ti wọlé tọ̀ so wáwùl jama'a nínú níswà gbogbo eléyìí a ṣe kí ni o a padà débẹ̀ inshallah ṣé ká mọ̀ lè ṣó síwájú. Bẹ́ẹ̀ ni. ṣé o gba náà fara mọ́ bẹ́ẹ̀. ṣé àti kọ́ gba àwọn kan tó wà níbí àti kọ́lẹ̀ kí n parẹ́ ká bẹ̀ sí máa explain. gbogbo ọ̀lẹ́ fara mọ́ stáàtì mo jẹ́rìí. Wọ́n ti parí o. Ẹ ṣáàjọ ètò bá send record àwọn oní slow writer yìí. mo ti ọdún. Ok. orí ibi tá à ń lọ ni. Kò sí bí o. Ibi tẹ́yìn náà tẹ bá wà ládùúgbò yín tẹ bá nàfà àwọn tó ń sọ àbó bá ń ṣe analysis rọ́ọ̀bù ìbẹ̀rẹ̀ ti mọ̀ pé eléyìí gbìyànjú. àwọn kúrẹ́ ẹ̀ka tó. tán polówó oògùn burúkú yẹn òun mọ̀gùn ń dóògùn mọ̀ ẹ fún ní rọ́ọ̀bù jára ṣàṣẹ ibù yóò mọ làágùn náà yẹ ni. Ìjọ mo fẹ́ wọ ṣé mustatiru ní mustatiru. Amiru mustatir. Naam. Ẹ̀rí pé náà wù sí àtàrí àjànàkú ni. Kì í ṣe rúrú àwa báyìí. Àpàánú ọlọ́. Lọ́pọ̀lọpọ̀ gbà báyìí àwọn obìnrin tó bá mọ náà yóò mọ bẹ́rí fún wọn ni obìnrin bá mọ ọ. So torí dáhùn náà ti ẹlẹ. Náà bísmìlà ó yá. Ẹwà tó jẹ́ bí ìmọ̀dé náà láti wà ń bẹ̀rẹ̀ sí ẹkùn ti ṣàlàyé gbogbo kó sínú ẹ̀jẹ̀ wa tó àlàyé ṣe ń bì. Taqsimul fi'li bi'tibari zamani. So síta wa tán láwọn àwọn míì sí last class àbáwọn kíláàsì kankan eléyìí sì yóò ṣe iṣẹ́ tó pọ̀ nínú tó ti gbọ́. Taqsimul fi'li taqsimu kí ni fíìlì yóò gbà ó al-fi'li kẹsọ̀rọ̀ bírin tí bá kí ni rọ̀ yóò gbà kẹsọ̀rọ̀ torí bá alfujari bari zamanihi mudọ́fà ilé zamanihi tó agbọ́dọ̀ máa nóòtì yẹn náà pínpín. Ustaz, assalamu alaikum sir. Taqsimul fi'li yẹn ṣe bí mudọ́f wa mudọ́f ilayhi. Bẹ́ẹ̀ni bó ṣe rí nítorí rẹ̀. Jazakallahu khairan. Ìtìbárì zamanihi náà mudọ́fà ilé rẹ̀ náà. Pínpín fìlì pẹ̀lú káwòye sí àsìkò tí iṣẹ́ yẹn ṣẹlẹ̀
ẹgbẹ́ tá a bá sọ pé àlìfẹ́yìnlù gẹ́gẹ́ bá ṣe define síwájú òun náà ni hudusu amalin ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan ìzámẹ́ni minal azmina lásìkò kan náà àsìkò mẹ́tẹ̀ẹ̀ta àsìkò mẹ́ta náà lání ìyára pé à ń ṣe lọ́wọ́ àbí kó ṣe pé a ti ṣe kọjá àbí kó ṣe pé a padà ṣe. So ó wá ní kí ni o a fẹ́ pín fìlì pẹ̀lú káwòye sásìkò ẹ̀ àsìkò aláwọ̀kọ́ wá ní kí ni o àlìfẹ́yìnlù lè máa di àsìkò tó ti kọjá lọ. Ti pín sọ́nà mẹ́ta báyẹn sí a ní kí ni o a ní àlìfẹ́yìnlù lè máa di a sì ní fìlì èyí tó tẹ̀lé a lè tó tẹ̀lé àwọn tẹ̀lé wa bọ̀. Al-amthilatu ta ló lè sọ fún wa ṣé mufradu ní àbí jámùú? Al-amthilatu. Jámù. Kí ni mufradu ẹ̀? Masala. Misalun. Misal. Al-misal. Àbí al-misal. Misal. Misal náà. Misal. Ó ní àwọn àpèjúwe ẹ máa wà àpèjúwe fún wa ó bẹ̀rẹ̀ pé ẹ máa wò ó sìn jarol kẹlìbù kí ni túmọ̀ ẹ̀ ajá sáré pé kì í ṣe pé ajá ń sáré àwọn onítẹ́tẹ́ kíní kan ń jóná àbí báwọn ṣe ń pè àwọn Kíní kan ń jóná ni. so àmì lẹ́yìn sí ó ní jarol kẹlìbù ajá sáré ajá yẹn ṣóṣẹ̀ ń sáré ní àbójú sáré. Ó ń sáré ní recent. Rárá Ó o. ti kọjá. Ajá sáré ó ti kọjá. Ó ti kọjá o. Ẹlẹ́ẹ̀kejì waqafa ar-rajulu ọkùnrin náà ṣe kí ni ó dúró. Ó dúró. Dọ́ al-kitabu ìwé náà sọnù tó bá ní dọ́ọ̀à ó sọnù. Daqqati as-sa'atu agolu. Ja'atil bintu ọmọbìnrin náà ṣe kí ni ó dé. Káàbọ̀ tí jàjà àjà wádìí ẹyẹ yìí. Láì gbogbo àwọn kìíní à ń sọ pé à ń rìpọ́ọ̀tù verb tó ti lọ ni. Ẹ wá jẹ́ àmọ́ wo al-bahathu àkà rìsáàchì àwọn àbọ̀ síbi kìíní mi. Ó ní ta'ammalil kalimatil ula ó ní wòye sí àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ wòye sí àwọn kìíní àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ minal fil amthilati sabiqati ẹ̀wọ̀n kan sìn kíni o láti wá mọ̀ ní old níbi àwọn example tó ti kọjá lọ tẹ̀jídíhá ó mọ rí ní kíni o àfọ̀hálà gbogbo ẹ̀ fìlì ni tó bá dé wa lójú ó ní ká lọ sí kíni ká lọ wò láti ìbẹ̀rẹ̀ example yẹn lè anna kullu minha torí pé kọ̀ọ̀kan nu wọn kíni o minha ó ń lọ sọ́dọ̀ kelimat torí pé abo ni pápá akọni yóò ní minihu torí pé kọ̀ọ̀kan nu àwọn kelimat yẹn o yẹ̀dúlù ó ń dá lórí àlá husuli amalin ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan fi zamanin khasin lásìkò tá a ṣàlẹ́ṣà iṣẹ́ yẹn ṣẹlẹ̀ lásìkò tá a ṣàlẹ́ṣà irú àsìkò wo ni ó ní wà idha tadabbarta tó o bá wá wòye sí hadha zamana àsìkò tá a sọ yìí o fi kulli minha níbi gbogbo àwọn ìsáàbù tá a mú wá síwájú tá a kà yẹn o wajadtahu ó rí ní pé zamanan àsìkò kan ní madiyan tó ti kọjá lọ kalimatu jarọ ó wà fẹ́ múlẹ̀ kọ̀ọ̀kan ẹ wo gbólóhùn jarọ tá a sọ pé jarọ al-kalibu fil misali al-awwali níbi kí ni example alákọ̀ọ́kọ́ kí ló fà á sọ pé fil misali al-awwali. Fáàfù yẹn àáfù ìjánu. Al-misal ńkọ́? Al-misal. Ismu majrur bi fi wa huwa mawsuf al-awwali sifa tó yẹ báyìí ó ní tó bá wo fakalimatu jarọ gbólóhùn jarọ níbi example alákọ̀ọ́kọ́ yẹn tàdúlù ó ń dá lórí pé tó fi jẹ́ tàdúlù tí ò jẹ́ yàdúlù. Tí ò jẹ́ yàdúlù. Kẹ́límàtún. Pé kẹ́límà ni wọ́n fi fà sí ó ti yé wa báyẹn. Ó ń dá lórí alàlìjárì yìí ó ń dá lórí eré sísá àlìjárì yìí ní eré sísá fi zamani lẹ́dí mọ́dọ̀ kọ́bùlà takallumi ní àsìkò tó ti kọjá lọ síwájú ká tó máa sọ̀rọ̀ so kọ́bùlà yẹn ó máa ń fún nǹkan tó bá tẹ̀lé ní kíni òní kẹsàn-án ó ti yé báyẹn ìjà ló ti òun náà òun wà nù kíni
zọ́rífù lòun zọ́rífù zaman so kọ́bílà takallumi ó fún òun ní kíní yẹn ti ṣẹlẹ̀ síwájú ká tó sọ̀rọ̀ ajá ti sáré káwa tó máa give report wà kalimatu waqafa tábà wo gbólóhùn waqafa náà tá a sọ pé waqafa rajulu fil mithali thani níbi àpèjúwe ẹlẹ́ẹ̀kejì tẹ̀dúlù ay alkalima gbólóhùn yẹn dá lórí alàlùwùkúfì lórí dídúró ìzámanì lẹ́dí ìmọ́dọ̀ lásìkò tó ti kọjá lọ qabla takallumi aidan síwájú ká tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí bákan náà wàhálùmọ̀ jára ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ ó pọ̀ lọ jàrá walidhalika látara àdí eléyìí àtàwọn àlàyé tá a ṣe yìí o tùsámá wọn ò máa pe kullu kalimatin minal kalimati ìkọ̀ọ̀kan náà àwọn gbólóhùn yìí wọn ò máa pe ní kíni o fi'lan madiyan fi'li madi ìyẹn ní kíni o iṣẹ́ tó ti kọjá lọ wa kadhalika náà. mo ṣàkíyèsí kan bẹ́ẹ̀ ni Finland madiyan nìyẹn ṣé mùdọ́fù lè nìyẹn àbí. Fi'lan madiyan kíni ni láti wá mọ̀ ní òtún ni. No tó fi gba fátà ni mo mean. ó ti gba fátà tùsámọ́ yìí ló fà á. tùsámọ́ ok náà sọ ẹ pé mùdọ́fù lè ní. ó ti gbé àwọn tí ó mọ̀ pé yẹn náà ó ti gbé síbẹ̀. pé irú àwọn ọ̀rọ̀ gbogbo yé wa Arabic language ó fẹ̀jú gan irú ń sìn lápẹjù èmi tó di ṣẹ̀ríà ń sìn ṣẹ̀ríà yẹn wò lè gbọ́ yé láì gbọ́ gbé eléyìí ń sìn torí pé ìyẹn ṣẹ̀ríà gan ló nídìí ó fẹ́ kọ́ àdìsí ó fẹ́ kọ́ ṣẹ̀ríà òun gan ló nídìí kó o mọ language dáadáa tòtí bàbá là ń ṣe language yẹn kàn ló ń ṣe rí mbẹ́ ni so ní walidhalika torí eléyìí tó sáàmà kullu kalimatin minal kalimat fi'lan madiyan wọn ò máa pè kọ̀ọ̀kan náà àwọn kẹ́límà yìí ní kí ni wọ́n máa pè ní fi'lu madi wa kadhalika jami'ul kalimat bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gbólóhùn allati min hadha an-naw'i èyí tó jọrú eléyìí ẹ̀gbẹ́ sìn kò pọ́síbù kí wọ́n á kó gbogbo fíìlì mọ́dí ayé ìwà kí yẹn lé ń bí millions kò pọ́síbù kan mú gbogbo ẹ̀ wá gbogbo iṣẹ́ téèyàn ṣe tó ti kọjá lọ èèyàn kàn máa dára láàmú eléyìí láàfin wá mọ wọn ẹni tí tẹ́yìn náà bá ti sọ tó bá ti jọ pé ọ̀rọ̀ yẹn ti lọ wọ́n á sọ pé qala rasulullah ṣé mọ́dí ni àbí kì í ṣe mọ́dí. báwo la ṣe mọ̀ torí pé ọ̀rọ̀ tá nàbí ilẹ̀ ti sọ yẹn ó ti sọ síwájú káwọn àdẹ tó máa kàdé fẹ́nìtì tó bá ti jọba yẹn kátàbà yálàsì àkọ́dà nípa àṣàlàyé tí ó ti yé wa báyẹn ń sìn. ẹ wá mọ wẹlé wọn àlìkọ́ ìdá òfin tá a fi mọ́ dé gbogbo àwọn ìdá ń pè ní ló fi jẹ́ kọ́ máa ń pe ìmọ̀ náwù ní ilmul qawaid ìmọ̀ pẹ̀lú òfin ti di everything tó fẹ́ sọ àlìkọ́ ìdá dámù ẹ̀ ní kí ni alqawaidu àwọn òfin tó dé tá à ń sọ yìí wọ́n ní kí ni o al-fi'lu al-madi definition níta ń pè ní fi'lu madi ẹ̀wọ̀n nǹkan ń sìn mudaf mudaf ilayhi náà tó wà mọ̀ ní sorry huwa kullu fi'lin òun náà ní gbogbo fíìlì kan gbogbo iṣẹ́ ìṣe kan yẹ̀dúlù ẹ̀wọ̀n sìn yẹ̀dúlù ń bì adẹ̀dí tẹ̀dúlù lókè kí ni yẹ̀dúlù bì kí ló fa yẹ̀dúlù ń bì òní huwa yẹ̀dúlù yá tẹ̀dúlù ẹ̀pin tó ń kọ àwọn kan wà tẹ́ pé àwọn fẹ́ sọ mistake ni kí professor wa sọ fún wa pé torí kí náwù fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú tó ti ń bọ̀ èèyàn lè kọ ọ̀rọ̀ 50 pages. Naam. Rasa, èèyàn lè kọ ọ̀rọ̀ 50 pages kó wá jẹ́ pé ó ti kọ̀rọ̀ kan ní first page kó jẹ́ pé ọ̀rọ̀ tó kọ ní first page yẹn ó nídìí kó lọ fún ní nǹkan kan tọ́rọ̀ yẹn á fi complete ó lè má fún kó máa rọ lọ bẹ́ẹ̀ kó lọ fún ní page 10 ẹni tó ń ka tírà yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé lọ ó sì kún kankan tí mò ń wá ń bí ó sì kún kankan tí mò ń wá ń bí ó sì kún kankan tí mò ń wá àwọn fóònù náà fi sọ pé kí ni o àwọn júmùlà méje kan wà fẹ́ pé dandan ni o gbọ́dọ̀ rí kejì ẹ̀ tó bá rí mubtada gbọ́dọ̀ rí khabar tó bá rí mudaf gbọ́dọ̀ rí mudaf ilayhi tó bá rí naatu gbọ́dọ̀ rí man'ut tó bá rí tawkid gbọ́dọ̀ rí mu'akkad ó pọ̀ bẹ́ẹ̀ tó fẹ́ pé kí ni o tí n bá wá rí sífà ní ìbẹ̀rẹ̀ paragraph kan ó lè jẹ́ pé sàlẹ̀ pátá àbí next page ni màá ti lọ rí mọ̀ọ́sọ̀f àmọ́ èèyàn ti fara dé èèyàn ti máa dé téèyàn bá bọ̀ yẹn sìn ẹ̀ pé sìn tí wọ́n sọ pé uwa kullu fi'lin tí wọ́n sọ pé tadullu àfáà yóò dá padà pé kódà kẹ́ni yóò máa rí náà àwọn kankan máa dàbí mérékù fún yàn ṣẹ́ni tó dá afọ́jú tẹ́ pé ibi afọ́jú yẹn náà ti kọ́
tó sì mọ kíní yẹn tó ti mọ̀ sórí kẹ́ni tó wá lajú méjèèjì ó mọ akatira wọ́n sọ pé yẹ̀dúlù nígbà táwọn ò tí ì dá nǹkan àwọn olùgbé amẹ́ríkù ní kíní ẹ̀jẹ̀ báwo ni sáàsù ṣe mọ̀ ẹ̀gbẹ́ ń sìn èèyàn lè lajú kó mọ ọkàn ẹ̀ lè má sí mbẹ́ ó sì mọ pé nǹkan mi sáàsù wà kọ́ rẹ̀ jẹ̀ ìyẹn ìsáàsù yìí mọ kọṣẹ́ sójú bọ́ọ̀dù pé ṣé o mọ tó kàyà tó ń kà yóò tún pé ìkàgbé yóò tún pé yóò tún kàgbé yẹn pé ìgbà tó wá tó kọ̀ rẹ̀ tiẹ̀ yóò wá dàbí idán pé báwo ni sáàsù ṣe mọ̀ ṣé sáàsù tó ti mọ pé tẹ́lẹ̀ bá ti wá ilé ló gbọdọ̀ wà kó lò fílẹ̀ yẹ̀tọ̀ lò kó lò kẹ́límẹ̀ tí ń tẹ̀dọ̀ lò ẹnu ò ti kíní yẹn dáadáa èèyàn lè fi máa fa àgbà tó ń sọ̀rọ̀ àbú honestly mi mọ gbogbo mi tó ti ń sọ àmọ́ tẹ̀dúlù tó sọ yìí irọ́ ni kò yẹ kó lò bẹ́ẹ̀ alókọ́ yìí tó ìmọ̀ nìyẹn ó ní kó lò fún ìlé gbogbo iṣẹ́ kan ẹ̀rí yẹ̀dúlù tí ń dá lórí aláhùsúlì amẹ̀lẹ̀ lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan ó ń dá lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan bí kí ni ìzámẹ́ni máàbì ìzámẹ́ni máàbì lásìkò tó ti kọjá lọ ìrìnàpẹ̀ ní kí ni fíìlù máàbì so ká di àyàn mú dáadáa á padà mọ̀ ṣe kí ni á padà túmọ̀ àpàdé iwájú ẹjá sáré ṣe àlàyé fíìlù mọ̀tọ́rì yẹn láàrin ìṣẹ́jú bíi díẹ̀ náà á mọ̀ pé àṣẹ nǹkan kan náà ní èyí àlùfíìlù mọ̀tọ́rì fíìlù èyí tí à ń ṣe lọ́wọ́ àbí tá a padà máa ṣe ìyẹn ni present tense or present continuous. tó ti yé báyìí àlùfíìlù àlùmọ̀tọ́rì ó lè bá aṣọ analysis eléyìí kékeré yìí àlùfíìlù àlùmọ̀tọ́rì a rí àwọn nǹkan mẹ́rin tó jọ pa wọ́n pọ̀ alif and lam alif and lam yóò mọ́ zakar kí ló kù mufrod so a bá ti rí báyẹn pápẹ́ ń ṣe ni òsálì fàlàmù sí níbi tó wá jẹ́ kí ni fẹ́rin ló lè mọ̀ dọ́ ṣé tàbí kọ́ríà dọ́rí yóò jẹ́ kí ni eléyìí lásán táwa la ń fi parí wàláhì wọ́n mú olú ẹlòmíì kára àfẹ́mọ́ dákọ̀ lú torí káwọn ọmọ náà kà lú ìmọ̀ mú olú ẹlòmíì lè ṣàlàyé yẹn rárá ló jẹ́ mọ́ bù tẹ́lẹ̀ náà gbọ́n náà gbọ́n náà nígbà tó wọ́n ṣe wájú ìgbà ní ọba máa ń ṣe ìlú ìtumọ̀ ìjẹ̀nà káàkiri ayé wọ́n á fẹ́ lọ sí àlùkò agsilu yadi ẹ jẹ́ kọ́kọ́ fún wa ní kóòdì kan náà tá à ní fi dààmú bí fíìlù mùdọ́rì gan ó lè yẹ lómi ìjùmọ̀ dídá àti sọdá tẹ̀ kan lọ àmì mẹ́rin kan wà tá a fi máa dá fíìlù mùdọ́rì mọ̀ àmì mélòó mo pè é àmì mẹ́rin ó ní àwọn wọ́n máa ń pè ní anaitu alif nun ya ta wọ́n ṣe kí ni wọ́n bá wa try láti sọ di odidi wọ́n máa ń pè ní anaitu ẹ̀rẹ̀ yẹn anaitu alif ẹni tó bá ń sọ̀rọ̀ tó jẹ́ nìkan ọmọdé o alifu ẹnìkan tó ń sọ̀rọ̀ nun fáwọn tó pọ̀ yá fún third person tí ò sí ń bì tá fún ẹ̀ńtà àkọjú sí tí ẹ̀ bá ti gẹ́ẹ̀tì eléyìí nígbà tí ó jẹ́ ọmọ ọmọ pé kí ni mo bẹ́ẹ̀ rí alhamdulillah so kanote alif fẹ́ni tó ń sọ̀rọ̀ nun fáwọn tó pọ̀ yá fẹ́ni tó sì ń bì tá fẹ́ni tá ń bá sọ̀rọ̀ tá a dojúkọ kálíbà mọ́ a sọ pé agsilu yadi àti rálíf àbára rálíf agsilu yadaya ẹ̀wọ̀n nǹkan mo sì ń wò wáyò agsilu yadaya mò ń fọ ọwọ́ mi mò ń fọ ẹ̀ pé yàtọ̀ sí mo fọ mò ń fọ kọ́pìyàn pé Abdulrahman náà kí ló ń ṣe mò ń fọjọ́ ni ní fọjọ́ irú eléyìí sìn a sọ pé fíìlù mọ̀dọ́rì alifu ní kí ni o ní tẹ̀ tó ń sọ̀rọ̀ agsilu ẹ mọ̀ pé sìn mò ń fọ yẹn
ọ̀rọ̀ ẹyọ kan náà àbọ̀rọ̀ méjì. Axilu. Ó ti dọ̀rọ̀ méjì. I àti wash. So eléyìí sìn àlìfíìlù àlìfáìlù ti wà ń bí ọ̀rọ̀ ẹyọ kan yìí. Kí ni ó tẹ̀lé báyẹn yàdá yí àmọ̀ fún olùbí òun fàtí àti yẹn gbà ń bẹ́ yẹn tó yẹ báyẹn tó kí ni yàdá yí àmọ̀ ń fọwọ́ mi méjèèjì. Kí ni yàtọ̀ láàrin yàdá yí àti yádì mò ń fọwọ́ mi nìyẹn bóyá ọwọ́ kan ló ń fọ̀ yàdá yí ọwọ́ mi méjèèjì. So a lè kọ́ fúnra wa axilu yẹ́dì àbúyẹn wa I'm washing my hand. Màá tún wá gbé wá pé axilu yàdá yíyà so ẹ má jẹun fún yín lórí ìdó. So ó ní axilu yàdá yíyà mò ń fọwọ́ mi méjèèjì. A rí pé kí ni o ìlà nóòtì ń bi ìparí fíìlì eléyìí kí sì ìlà nóòtì ń bi ìparí fíìlì máa di. Dómọ̀ lélẹ̀ gbà. Then fíìlì máa di máa ń gba fatia. Àbí tá tani. Ó ti yé báyẹn tó eléyìí ń sìn yóò gba ìpìlẹ̀ ẹni kó gba dómọ̀ àmọ́ tí kankan bá ti lọ wọlé tọ̀ àwọn irinṣẹ́ kan máa ń bẹ́lẹ̀ ìṣiṣẹ́ ó máa bá fíìlì mọ́ fíìlì lórí òṣìṣẹ́ àwọn irinṣẹ́ yẹn wá lè fà á kó gba fatia ó sì lè fà á kó gba sòkun. Ó ti yé báyẹn. Kó lọ dàbí mọ́gí. So ní tí ó kàn ní fi jọmọ́ dí mọ́ra lọ́wọ́ ni pé ìtumọ̀ ẹ̀ àti bóun ṣe gunra wọn tiẹ̀ àti gẹ́tẹ̀ báyìí. Dájú yóò fẹ̀ débi pé èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ní tí mò ń tú yẹn náà mo gbọ́dọ̀ mọ̀ bí mo ṣe fẹ́ ṣàlàyé. Axilu yàdá ìyà mò ń fọwọ́ mi lójú. Nínú àpẹẹrẹ tá a fi mọ́ dá fíìlì mọ̀tọ́rí òmò àti rí alif. Ẹ wo nọ́mbà 2 náà. Albasu thiyabi mò ń wọ aṣọ mi. Wọ́n tó lo alif náà bí. Èyí tó tẹ̀lé nal'abu nun kí mo sọ pé nun ni yóò máa ṣiṣẹ́ fún pura èèyàn púpọ̀ jámù. Nal'abu bil qurrati à ń play bọ́ọ̀lù à ń fi bọ́ọ̀lù ṣeré. Nal'abu bil qurrati à ń gbá bọ́ọ̀lù àwa wo àwa tá a kọ́ pé nùnù nìyẹn kódà pẹrẹ kó táyọ̀ fi parẹ́ àwọn àpẹẹrẹ mẹ́rẹ̀ẹ̀rin náà ni kò yí padà rárá. Ẹlẹ́ẹ̀kẹrin namshi fil hukuli kí ni yàtọ̀ láàrin al-hukul bil-ayn àti al-hukul bil-ha àwọn lè bá a ṣe yàtọ̀ ẹ̀. Network tọ̀dọ̀ mi ti sá lọ àkáyẹn ẹ̀yọ. Ó ti sáré padà ẹ má sá lọ à ń gbọ́ yín. Network tọ̀dọ̀ mi ti sá lọ kí lẹ sọ́nsìn wà náà. Kí ni yàtọ̀ láàrin al-hukul tó wà níbi nọ́mbà 4 yìí àti al-hukul pẹ̀lú àyìn? Al-hukul. Ẹ ò gẹ́tẹ̀. Ṣé tó lè dára bí? Ok, ẹ jẹ́ n sáré kan fún un. Tá bá sọ pé akilu ńkọ́ kí ni wọ́n pè ní akilu? Al-akilu wisdom jámù tiẹ̀ ní kí ni o plural ẹ̀ ní ukul. Ó jẹ́ pé ìwọ tó bá fẹ́ pe kéwú o gbọ́dọ̀ rí pé dáadáa. Makharijul huruf a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá ń fi ha pé àyìn fún mi ohun tó ń pè yẹn náà lèmi ò mọ̀ tú ìwọ ló mọ̀ rògbà láìmọ̀ kan lèmi ìwọ lè ò sì mọ̀ tó ń pè. Akilu eléyìí kí ni o òun ni ọgbà oko jámù tiẹ̀ náà jẹ́ hukul ẹ wò nǹkan sì ṣó ti máa yẹn ẹgbẹ́ ní ẹni tí wàá. Assalamu alaikum ṣá ṣé ọgbà oko yàtọ̀ sí àdíkọ̀ àbí? Náà ni gbogbo àdíkọ̀ hukul bustan àmúkàn nígbà tá a mọ̀ lò á mọ̀ change ẹ̀ síra wọn ni. Náà. So ló jẹ́ pé ọ̀rọ̀ ẹyọ kan bá wa ó lè ní synonyms bíi 50 40 ọ̀rẹ́ ètò ní 200 ṣé báyìí so àmọ́ kí n ha gbogbo ẹ̀ kí n ṣáà ti ha bíi mélòó kan. Ẹgbẹ́ sì tí ẹnìkan wá fẹ́ lọ sí àyè ìtú ilé tó ní namshi fil uqul àárín inú làákàyè
ní sí tí wọn náà dẹ̀ tún yẹn dẹ̀ dá ìsáàlù akọ́ ni ṣé n tó ti fi ìdá òkú àárín nínú kíni o nínú oko àti rí nùnù náà tó ti yé báyẹn ó di méjì ó kù yá àtàwọn wá àbí ó ní yámbáhùlkẹ́lìbù yámbáhùlkẹ́lìbù ajá ṣe kíni o ajá ń gbó ajá ń gbó ajá ń gbó ẹ pé lè sìn akàrí kíni fíìlì àti fáìlì nìkan ọ̀rọ̀ dẹ̀ pé yambahul kelbu ajangbo yantabihu alharisu alharisu ọlọ́dẹ yantabihu ó wà talat wọ́n sọ pé intabi tají to command ni yantabihu alharisu ọlọ́dẹ yóò ṣe kí ni kò sùn tají ẹ̀wòyà àti ríyà náà takulu libintu ọmọbìnrin náà ṣe kí ni ó ń jẹun obìnrin náà ṣe kí ni ó ń jẹun ẹlẹ́ẹ̀kẹjọ ńbẹ ó ní tẹ́zibúlù alwarda òdòdó ṣe kí ni òdòdó ń dẹnu kọlẹ̀ so òdòdó ṣe kí ni ó ń dẹnu kọlẹ̀ fúláwà yẹn ti ṣe kí ni ó dẹnu kọlẹ̀ òkè wájú kí n tó máa ṣàlàyé àwọn nǹkan tó wà ń bẹ ẹjá kọ́kọ́ lọ ka research náà ẹjá lọ ka research ó ní alibahthu ìmọ̀ wà ń bí àwọn ìdáfẹ́ kíní research àwọn àgbọ́yé wà ń bẹ dáadáa ó ní alikalimatul ula àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ fil amthilati sabiqati kulluha af'alun níbi ẹ̀sáàbù tó kọjá lọ wọn láti pẹ́ gbogbo ẹ̀ fíìlì verb ni aghsilu mò ń fọ̀ albasu mò ń fọ̀ ẹ̀wọ̀n ń sè mò ń wọ̀ nal'abu à ń ṣeré namshi à ń rìn ó ní gbogbo ẹ̀ pátápátá verb ni li'anna kulla minha yadullu ala amalin fi zamanin khassin torí gbogbo ẹ̀ náà ló ń dá lórí iṣẹ́ kan lásìkò tá a ṣàlẹ́ṣà idha tadabbarta hadha zaman al-khassa tó bá wà lè ronú sí àsìkò tá a ṣàlẹ́ṣà yẹn fi kulli minha ní gbogbo àwọn example yẹn wajadtahu ó rí àwọn àsìkò yẹn ní imma hadiran bóyá ní ẹni yẹn ń ṣe nǹkan yẹn presently ni tó bá sọ pé hadir ẹ̀kọ́ tá a ṣe báwọn náà ṣe máa ń dáhùn rẹ́gísítà àtòkí nìkan wà imma mustakbalan tàbí kó jẹ́ kí ni mustakbal ní future ọjọ́ iwájú pẹ̀lú ìbò náà ṣe máa ń lò nìyẹn báyà kó jẹ́ kí ni kó jẹ́ future àbí kó jẹ́ kí ni present falifíìlù agsilu wà fẹ́ mú lẹ́yìn kọ̀ọ̀kan falifíìlù agsilu ẹ̀rí verb agsilu yẹn yẹdúlù ẹwọ nǹkan tá à ń sọ yẹdúlù tó ti yé báyẹn akọ yẹdúlù ó ń dá lórí aláhùsúlì alámọ fún nǹkan ní kẹsìrọ ni o aláhùsúlì gásìlì ó ń dá lórí ṣíṣẹlẹ̀ fífọ̀ ìzámọ̀nì hadir lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn awil mustakbali àbí ní ọjọ́ iwájú wàlìfẹ́yìnlú albasu ẹ̀rí gbólóhùn ọ̀rọ̀ ṣẹ́ albasu yẹdúlù ó náà ń dá lórí aláhùsúlì alubs ó ń dá lórí kí ni wíwọ̀ fi zamani alhadiri lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí kó jẹ́ future náà ló fẹ́ wọṣọ ẹ̀ bóyá ń sìn wọ́n lọ máṣọ wedding so wọ́n ti wá parí aṣọ ní wedding kọ̀sẹ̀ méjì wọ́n á bí pé àbáwo ni àwọn alibasu fìyà bíi yẹ́wò máa kìíní kan máa wọṣọ mi ń jọba ẹ̀ pé future nìyẹn so ó wọ̀ lọ́wọ́ náà ni kí ló ń ṣe lọ́wọ́ àmúwọṣọ ni méjèèjì yẹn náà ni à ń pè ní mudari wa yusamma kullu fi'lin min hadha an-naw'i àwa máa sọ gbogbo àwọn fíìlì tó bá ti bá ru àwòrán báyìí wá a máa pè ní kíni o al-fi'lu al-mudari àná kíni fi'lu mudari àn yóò máa jẹ́ kíni o fi'lu mudari o ọ̀rọ̀ náà jẹ́ tù wálẹ̀ ìjẹ́ yẹn gbé nínú àbí wọ́n bínú ọmọ wa bẹ́ẹ̀ ó ní wàá ìgbà nàzọ́rítà ìwọ tí mo kọjú lọ́kùnrin yìí tákóbìnrin ní kọ́ wàá ìgbà kí ni ó ṣe o. nàzọ́rítì náà barakallahu fik ó ní wàá ìgbà nàzọ́rítà tó o bá wo ìlàlharifi awwali ìlàlharifi al-awwal ẹ̀wọ̀n kan ṣe alharifu awwali kí ni o òun náà ní kí ni o
ń tó bá wo bí àràfi alákọ̀ọ́kọ́ fi kulli fi'lin min hadhihi al-af'al níbi gbogbo fíìlì yẹn ìwọ náà lọ sọ́jà àwọn àràfi tó bẹ̀rẹ̀ yẹn wa ashbahi àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ wajadtahu hamzatan ó rí pé ìsára kó jẹ́ hamza which is alif aw nunan àbí nun aw ya'an ta'an àbí ta wa thumma hadhihi al-harufu al-arba'atu wọ́n àmọ́ ẹ̀kọ́ àwọn àràfi mẹ́rẹ̀ẹ̀rin ní kíni aharufu al-mudari àràfi mudari o wọn làwọn ti ṣe kíni o tá a ti shorten tó di kíni o tó di alaytu alaytu hamza nun yaw ta wọ́n á fẹ́ sọ kíni wọ́n á fẹ́ define ẹ̀ fún wọn ní nǹkan tá a fi máa tán. ó ní kíni al-qa'ida al-fi'lu al-mudari'u nígbà pé ní fi'lu mudari' huwa kullu fi'lin òun náà ní gbogbo fíìlì kan yadullu ala husuli amalin tí ó máa dá lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan fi zamani al-hadiri lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ awil mustaqbali àbí nígbà tí ó padà dọ́jọ́ iwájú wàlà búdà kò síyèméjì wọ́n sọ pé lábúdà sọ ìtumọ̀ ẹnìyẹn wàlà búdà kò síyèméjì kò sí tàbí ṣùgbọ́n à ń yọ kún nígbà kó jẹ́ ní tí ìlú mọ́dọ̀dù tá à ń sọ yẹn ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí harifin pẹ̀lú àràfi kan min aharufin mudari àti nínú àwọn àràfi mudari tá a sọ yẹn alif nun yaw ta wàhíyá wọ́n tún wá tún gbé wá alhamzatu wà nùnú wàlíyáhu ẹ̀tàn fi kí ni ẹ fi ànáyìtì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ fi dé ó fi rọ yẹn nígbà tí wọ́n ní pé èmi ni mò ń tà láti gbé wa rìn gbogbo àwọn àlàyé tí mò ń ṣe látẹ̀kan yẹn ibi fíìlù mọ̀dọ́rì yẹn ibi fíìlù mọ́dí yẹn wọ́n padà ṣe fún wa wọ́n kọ́kọ́ fẹ́ ó dà pé ó kọ́kọ́ fẹ́ gbé wa náà kọ́kọ́ ṣàlàyé ẹ̀ yóò wá máa sọ pé ìgbà wo ni nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí ìgbà wo ni nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí ìgbà wo ni ó rí báyìí tó ti yé báyẹn irú eléyìí sì ẹni wa tó padà síbẹ̀ tó kákan sọmọ aláìsẹ̀ wọ́n sọ pé fíìlù mọ̀dọ́rì ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìsáìdà alif which is òun rè àbí nun tó jẹ́ kí ni ẹ̀jẹ̀ mọ́ àánú àbí kó jẹ́ ti plural bí kò jẹ́ ti kí ni o yambahu tí ò sí kí ni o tí ò sí ń bì third person ajá ń gbó ajá yóò sí ń bì àbí kó jẹ́ ẹni tá à ń bá sọ̀rọ̀ tá a kọjú sí ẹni tá a wá ń bá sọ̀rọ̀ lọ́kùnrin àtẹni tí ò sí ń bì lóbìnrin èlò kan náà láwọn lò fún wọn. tá a bá kọjú sí tí mo bá kọjú sọ́kùnrin sì a sọ pé táàkùlù ìwọ ọkùnrin tí mo kọjú sí ìwọ ń jẹ tápóbìnrin tí ò sí ń bì náà a sọ pé táàkùlù àwọn tákóbìnrin tí mo bá kọjú sí ni kò ní jẹ́ táàkùlù mọ́ òun ó jẹ́ kí ni yóò jẹ́ táàkùlín òun tún ti lọ bọ́ sínú tọ́pìkì míì tá a padà kọ́ ẹ̀rọ ń pè ní kí ni al-af'alul khamsa àwọn fíìlì márùn kan so à ń kọ́ bẹ́ẹ̀ yẹn so n ta kàn fẹ́ kọ́kọ́ kọ́ ń bì ní pé fíìlù mudari o ìbẹ̀rẹ̀ ní kí ni ìpìlẹ̀ ẹni kó gba dómà ìpìlẹ̀ ẹni kó gba dómà ó ní gẹ́gẹ́ bí fíìlù mudari náà bó ṣe jẹ́ pìlẹ̀ tiẹ̀ náà ni kó gba dómà ẹ̀wọ̀n kan sí ẹ̀mí ẹ̀yìn sákò yẹn a rí pé ẹyọ kan ni ò gbádùn mọ̀ nbẹ ẹ̀wọ̀ eléyìí kí ló fà á inú tí mo ti ṣàlàyé síwájú kí ló fà á. àáfùlẹ̀ ńlá. masha Allah tó bá rí fọlẹ̀ ńlá ni kò lè hàn bẹ́ẹ̀ tó kàn jẹ́ námúṣ ṣáà sọ pé námúṣu yóò wà wúwo lẹ́nu so ẹ rí pé irú eléyìí sìn ó ti clear àdìmọ̀ nǹkan tó ń pè ní fíìlù mọ̀tọ́rì ó ní ọ̀rọ̀ tí àṣẹ ń ṣe lọ́wọ́ àbí tá a padà ṣe a sì ráwọn ará fi ẹ̀ tápẹ́ kí ni o tápẹ́ fátìà ló bá gbà ń bí ànípìnrin mọ̀tọ́rì mọ́ nìyẹn pé ànífẹ́ mọ̀tọ́rì mọ́ nìyẹn àmọ́ kò tẹ̀lé gba fátìà náà torí kí ni torí tó ti wà ní bẹ̀rẹ̀ kápẹ́ nǹkan kan bá wà níwájú ẹ̀ sìn tá a bá ti rí an yóò di kí ni o an agsila an albisa albasa an alaba àmọ́ kí ni o àmọ́ ìyẹn náà wọ́n padà clear rẹ̀ fún wa níwájú ṣó ti báyìí àwọn ní tí ìmú fíìlù amur which is number 3 wọ́n á fẹ́ ká wo example fíìlù mọ́dí tó bá wà ń bẹ̀ wọ́n á kó wa fún wa ní example mo fẹ́ wo àwọn example tí a lè fi dánra wò. ó ní ikra al-ibarat al-atiyata ẹ máa wo ó ní ka àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí wa mayyiz wá ṣàdáyẹrí al-af'al al-madiyata wá yọ fíìlù mọ́dí lọ́tọ̀ wal-af'al al-mudari'ata yọ fíìlù mudari lọ́tọ̀ yọ fíìlù amúrì lọ́tọ̀ àti ìkọ́lẹ̀ kẹta yẹn ẹja kọ́ mú méjì yẹn tó ti yé báyìí a fẹ́ kọ́kọ́ mú méjì a fẹ́ mú fíìlù mọ́dí which is eléyìí
afẹ́ inú passage tá a fẹ́ kà yín sí a fẹ́ yọ fíìlù mọ́dí jáde a dẹ̀ fẹ́ yọ kí ni o àti fẹ́ yọ fíìlù amúrù náà jáde àwọn èèyàn ti lọ àwọn mẹ́fà ló kún mẹ́ obìnrin 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 wọ́n dàgbé sista ṣẹ̀rífà ti sùn tí wọn mọ́ra lẹ́nu wọn gbogbo àwọn ọkùnrin ti lọ kó mẹ́ ọlọ́run ìfọwọ́ náà ẹ má jẹ́ oṣù wa o ṣáwa pẹ̀lú mi ṣá Naam. pé ká ṣe exercise ká tó máa lọ àbí ẹjẹ́ àṣẹ ká fi dánra wò ó ní janal falahu kutnahu janal falahu kutnahu àgbẹ̀ ó ṣe kí ni o ó ká kọ́tìnì rẹ̀ ó ti pé kí ni o ó harvest cotton èwo ni verb nu ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí Janna. jana irú verb Jana. wo ni ṣé mọ́dí ni àbí mùdọ́rí o Mọ́ọ̀dì. àti gbà ẹ wà ó ní wà bá àwù ó wá tà bá àwù ìkìlò ń jẹ mọ́dí ó tà Naam. Ó tà. ẹgbẹ́ tẹ̀lé fi dààmú ni pé bá ò sínú àràfin mùdọ́rí tẹ́ ẹ bá gbàgbé ẹgbẹ́ ọmọ owó ọdún lọ ni wà bá àwù ó tà súnmọ̀ lẹ́yìn náà súnmọ̀ ṣìtárọ̀ súnmọ̀ ìdílé alifu ń sìn ṣáà sọ pé alifu mùdọ́rí ò ní Rárá sà. torí pé hamzatul wasili lélẹ̀ súnmọ̀ ṣìtárà lẹ́yìn náà ó wá rà mọ́dí lòun náà èyí tó bá máa jẹ́ ti mùdọ́rí ó gbọ́dọ̀ já hamzatul kọ́tìrì kó dá wà fún ẹ̀yìn súnmọ̀ ṣìtárà ó tún wá rà mọ́dí lélẹ̀ náà ìbáàdì sámánì yìí máa yàtá ju eléyìí ó wá ra tó fẹ́ nínú owó ẹni tó tà yẹn ó fẹ́ ra tó wù ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó ní nadhara tiflu ila tahiri nadhara tiflu ọmọ kékeré yẹn ó wo ila tahiri ó wo aeroplane so kí ni yẹn o nadhara yẹn kí la fẹ́ pè Fíìlù mọ́dí. àrámì mọ̀dọ́rù lára ẹ̀wọ̀ onímọ̀ district wà wà yuhalliku fi sàmà nígbà tí aeroplane yẹn tó ń fò ní sánmà wà húwà àì àtọ́ irú aeroplane yẹn yuhalliku ó ń fò fi sàmà yìí ní sánmà kí ni yuhalliku yẹn Fi'lu Fíìlù mudari. mudari. ẹja àmì méjì wo la fi dà mọ̀ àmì alákọ̀ọ́kọ́ rẹ̀ òní yá Yà. Ó dàgbà dómọ̀ ní last kìíní. yes so téèyàn bá ti fi yẹn dé ó ti clear nìyẹn ó ń fò ní sánmà fa àhábà an yatira mislahu fa àhábà ó wá nífẹ̀ẹ́ sí an yutira pé kóun náà máa fò mislahu gẹ́gẹ́ bí rẹ̀ àhábà ó nífẹ̀ẹ́ sí kí lòun yẹn Fíìlù mọ́dí. Mudari. an yatira an yatira ẹja ká ṣe tafkhim ẹ an yatira Fi'lu mudari. fíìlù mùdọ́rì ẹni tó tẹ ọkọ sọ yẹn ẹ wà rí pé ṣèbí mùdọ́rì lẹ pé dóò àti rí yà bọ̀ dómọ̀ mi rí dómọ̀ kì í ṣe dandan kẹ́ rí dómọ̀ in tó fà rè Ayin. ayé ló fà nígbà tí mo fẹ́ example lẹ́ẹ̀kan tí mo ní àǹkì nígbà tí mo fẹ́ máa yí àwọn tòkì yẹn padà ó jẹ́ inú àwọn nǹkan tá a padà kọ́ wájú òun ni àwọn nǹkan tó máa ń fún fíìlù mùdọ́rì ní fatia àti tó máa ń fún ní sùnkún àti tá a pa kí ni o tá a ṣe asfu alfa'ila tó ló dé pé náhùn tiẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ fún ẹ níbẹ̀rẹ̀ pé àjà yòókà o ìpìlẹ̀ eléyìí o àmọ́ ó lè yí padà tí nǹkan báyìí bá wọlé tọ́ o láti tó ti wọlé tọ́ yìí òun ló sọ di kí ni o yẹ tíra pé kí ni o ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka ẹnà gbogbo tí wọ́n wà an yushraka táfà kan bá pè ní yushraku ó ti jẹ́ gí nìyẹn an yushraka kí wọ́n ó ṣe bọ́ ẹ pé wọ́n ti ṣe kí wọ́n present continuous ni bákan náà ló sọ pé kí ni o an ya'mala an ya'lama ta ló lè bá mẹ́sàn-án wà nù kọ́ra tọ́lọ̀ tí mo bí an ya'lama an ya'lama an fẹ́ràn tí ni
an yaqula rabbi Allah wọ́n ní ataqtuluna rajulan an yaqula rabbi Allah ẹ fẹ́ pa ọkùnrin kan ni nígbà torí pé ó ń sọ pé a jẹ́ pé eléyìí tá àti kọ ẹja ọkọ̀ dì mẹ́rù náà a ní ó máa ń fún kíni ó máa ń fún fíìlù mùdọ́rì ò ní kíni o fatia ní parí bó ṣe rí nìyẹn a ń yẹ tírọ̀ ó wá fẹ́ fò a ní kíni yẹ tírọ̀ yìí fíìlù mùdọ́rì ò mithlahu ẹwẹ́lẹ́ kẹta habbatil awasifu laylan habbatil awasifu laylan habbati láì tẹ̀ tí dààmú jìnnà rárá kí lélẹ́yìí. فعل ماضي fíìlù mọ́ọ́dí kí lè tó gba kẹsìrọ̀ tí ò jẹ́ sùnkún ló gbà gẹ́gẹ́ bí táwùtà ní sákínà tó já mi ẹ̀. لالتقاء ساكنين sákínà barakallahu fik wọn fẹ́ kí òun àtàmúzàtò wáṣí tó jẹ́ sùnkún yẹn papọ̀ a jẹ́ pé habbatil awasifu atẹ́gùn ńlá ó fẹ́ láìlà ńlá lórúkọ kan atẹ́gùn ńlá yẹn fẹ́ fa atifa atil masabiha ó wá pa gbogbo àwọn àtùpà tá a tàn atifa atili so kí ni atifa ati kí ni o. ó ti lè gba kẹsàn-án yẹn ẹ má jẹ́ dáùtù ẹ̀ mọ́ o fíìlù mọ̀dọ́rì láyé òun ò lẹ́fà gba kẹsàn-án láyé táyé òfin parẹ́ ń tiẹ̀ fíìlù mọ́ bí yẹn òun ló máa ń gba kẹsàn-án torí kí ni o ìtìkọ́ ìsàkíní ìtẹ̀sán tán yìí náà ni atifa ati. Assalamu alaikum sir. Ẹ jọ̀ọ́ sà mo rí bí kan nínú suratu Ghafir nísìn wa in yushrik bihi tu mo ní ṣe last letter yẹn káfù yẹn sùkún ló gbà. Sùkún ló gbà inú àwọn nǹkan tó máa ń fún an yóò fún ní fatia in yóò fún ní sùkún. Tó bá jẹ́ pé fatia ní alifu yẹn gbà ó máa gba fatia. Tó bá yẹ pé sùkún tó bá yẹ pé kásírọ̀ ó máa gba sùkún. Irú yẹn náà ń pè ní insharutiyya in tọ́lọ̀ fi máa ń ṣe májẹ̀mú. Wà in kí ni o ẹtùkà. Wà in yushrik bihi tu'minu. Ó ní tọ́ bá ti ṣẹbọ sọ́lọ́run o in yẹn ni májẹ̀mú. In tọ́ bá ti ṣẹbọ pẹ̀lú ẹ̀ tu'minu ẹ̀yin wàá gbàgbọ́. So a ní ìyẹn ní kí ni o ìyẹn ni ó máa ń ṣe a máa ń fi ní fíìlù sharti wa jawabuhu fíìlù mọ̀tọ́rì yìí òun náà fẹ̀jú gan-an ọlọ́run kò ṣàánú. So atifa ati mọ́ọ́dí ni torí pé kí ni o ìtìkọ́ ìsàkínà atifa ati ló yẹ kó jẹ́ a sì mọ̀ pé táwùtà ní ìsàkínà nínú àwọn àpẹẹrẹ mọ́ọ́dí ni ó di mọ́ọ́dí. Wàkọ̀tálà at sùkún ló gbà wàkọ̀tálà at ba'dul ashjar bátẹ́gùn yẹn ṣe fẹ́ tán o ó wá wú àwọn igi ó ti fẹ́ ó ti paná ó tún wá wú àwọn igi ìkọ̀tálà àti yẹn mọ́ọ́dí ni àbí mọ̀dọ́rì o. ماضي فعل ماضي. Number 4 ó ní sátọ̀ dhihibu ala al-ghanami sátọ̀ dhihibu ala al-ghanami ìkókò ó yabo àgùntàn ó yabo sátọ̀ kí la fẹ́ pélé. فعل ماضي. fíìlù mọ́ọ́dí fàfitárọ̀sà ó wá pàjẹ́ wáhídàtán ìkànnù àwọn àgùntàn yẹn o wà fárọ̀ ó wá sá lọ àárì ìbánlẹ̀ tó sáré. Ìfitárọ̀sà yẹn fàtíà ní sí yẹn gbà o. Fíìlù mọ́ọ́dí ni so ẹ má jẹ́ ó dá wa láàmú ẹ lè pè ní mùdọ́rì torí kò sí kíni kò sáwọn nǹkan tó lè fún ní. àmì kankan bẹ̀ náà. Inú àwọn nǹkan tó lè fún ẹjẹ sáré fún wa lórí ìjọ yìí inú àwọn nǹkan tó lè fún mùdọ́rì ò ní fatia ń parí mẹ́rin ló pọ́pùlà anlan idan kei mẹ́rin ló pọ́pùlà àmọ́ bíi méjìlá ni lọ́dọ̀ àwọn afa ní kíni o ọlọ́run ní kíni o an lanu minu. lan nu'mina laka hatta nara Allaha jahra
ẹni tó bá ti lázàmọ̀ Kùránì wallahi ìnáwó ó dùn fún ìdán. Tàbí kò yé mi dáadáa o. No, díẹ̀ ẹ̀ǹpa ṣe ń bẹ̀rẹ̀ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nǹkan tó máa ń fún mọ̀dọ́rí nǹkan tí a ní anlan idan kei ẹ̀ǹpa àti sọ ti anlan lani tábà lọ wọnú Quran wọn ní kí ni o ọkọ yẹn nìkan tán sọ pé kí ni wọn pé inú sọ́ọ́tù Baqara lan nu'mina laka hatta nara Allaha lan nu'mina àní gbà ẹ́ gbọ́ àní ẹ̀gbẹ́ wọn àti ìṣiṣẹ́ yẹn lan nu'mina ẹ lọ wọnú sọ́ọ́tù Taha Ọlọ́run ní kí ni o kéyìnù sábì hákà kéyìnù sábì hákà ẹ má jà láàrin ìjìnà gbogbo ẹ̀ náà là á padà wá á padà fat pípa kíláàsì jẹun ṣáàlá láàrin oṣù mẹ́fà. Mo ní question tí mo send sí ní voice bẹ́ẹ̀ mi ìgbàgbé lè ní o. ok ẹ rán mi létí tá a bá ti parí tá a bá ti conclude eléyìí sí eléyìí sí ó ti yé wa pé ìtàrọ̀sà mọ́dí. Mẹ́ta lè ṣì dárúkọ. Lan kai. Lan idan yìí náà ní sìn mo fẹ́ wo bí tó wọn wà ní Kùránì idan ìyẹn wà ní kíní idan tẹ̀sán nígbà náà idan tó nínú àwọn kan tó máa ń fún mọ̀dọ́rì ní kíní ni àmọ́ ó tún fẹjú síwájú a ní láàmù ta'lil láàmù kéyí a ní amúdímọ́rọ̀ so lápadà kọ́ àwọn èèyàn náà síwájú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìtẹ́yìn bá ti kọ́kọ́ mọ̀ ó ti mọ nawasibul mọ̀dọ́rì nìyẹn yẹn náà ń pè ní àwọn nǹkan tó máa ń fún fèèlì mọ̀dọ́rì ní kíni o tó máa ń fún fèèlì mọ̀dọ́rì ní fatiha gbogbo àwọn nǹkan tá à ń kọ́ yìí mo kàn ń yà lọ bí ká kọ́kọ́ máa dé lẹ́nu á padà tó tún fọ́ gangan tá a bá dé tọ́pìkì ẹ mọ̀ jáyà wà fárọ̀ ẹ̀wọ̀n kan fárọ̀ tá a ti sọ síwájú kí ni ìtumọ̀ fárọ̀. Ó sáré. Ó sáré kí nǹkan sá ẹ̀rùn pé nígbà tá a kọ́ lẹ́ẹ̀kan pé mà kútíbà kọ̀rọ̀ nítorí wá kọ́ lẹ̀ adu àmọ́ òfin sọ nítorí wá há fárọ̀ yóò sá lọ fárọ̀ mọ́dí àbí mọ̀dọ́rí fárọ̀ ó sáré mọ́dí àbí mọ̀dọ́rí mọ́dí ni ìgbà yẹn náà. Number 5 ó ní udkhulil okay àti ìpele amúrù làwọn tó kù ìyẹn ni last part verb tá a fẹ́ kọ́ àti mọ́mọ́dé àti mọ́mọ́dọ́rí ń sìn kọ́lọ̀ kó jọ kó fún wa ní àgbọ́yé ẹ má jẹ́ kí ó dàbí kó fẹ́ le so wallahi ó rọ̀ gan but téèyàn bá ti fún ní time téèyàn dẹ̀ ń ṣe àwọn examples oríṣiríṣi téèyàn tó ń gbé téèyàn tó ń yẹ̀ wò so yóò tètè yé wa sister Balkis gba àwọn èèyàn ti sá lọ àwọn díẹ̀ tó kù so ká dóńbì lẹ́nu Ọlọ́run kó jẹ́ kó yé wa dáadáa ẹ béèrè question yín ká sáré dáhùn. Bẹ́ẹ̀ni mo fẹ́ kó question tí mo béèrè ní ọjọ́ yẹn